àtàpákó. Sọmọdé ògùn ẹnu ẹ sọ̀hún. Ọkọ mi lórí bíbá, ọkọ mi lórí bíbá. Ó ń dánsì. Ìwọ ti rí àkàkọ́ wọnú àná. Tọ́mọ ọmọ rẹ̀ wọnú. Tọ́mọ yóò bá jí ní tá a sì tí lè dijó gbogbo ayé ò bá wa kọ. Bó bá ṣe pé kú ni ẹ̀mí yẹn ni wọ́n fi rẹ̀mí rẹ̀ padà. Ẹ ṣoògùn. Gidi. Kò ní dáa fún ọ. Lẹ́nu ẹ̀. Tírélà tí ó ní nọ́mbà ló máa pa. Àṣẹ. Ìṣe tì rí. Ẹ̀yin sì ṣẹ́fẹ̀ forí mi fagbọ̀n ni. Láàrin ibi tí àwọn àgbò méjì tí wọ́n ti ń jà. Tẹ́mi bá ti bá a sọ, tó bá ti lóhùn ọ̀gbọ̀n, wọ́n ṣe físà fún un. Kó máa lọ kú tọ́nu. Ẹni tá a bá rí làmọ́ lójú. Ẹ lè rí o. Ẹ lè rí. Èwo ni pé tó bá jẹ́ ìjà alága ni wọ́n á kó. Ẹja máa fi làákàyè sọ̀rọ̀. Ṣé wò ó ṣe pé mi ò máa tápákọ̀? Ìwé tèmi ló kó o pákọ̀. Àbẹ́mi tápákọ̀ tì. Gbogbo òfin tẹ́ ń wò tẹ́lẹ̀ táwọn pé tí alága kan bá jáde fáìsì ẹ̀ ló máa jáde wọ́n ti káńsù ẹ̀. Ó rẹ̀ mí náà lójú. Ní kúkúrú, wọ́n lu alága kan. Sẹ́mi lè wá bráǹkì mi báyìí. Yes, kí ló ṣẹlẹ̀, kí ló fa wèrè? Alága àtìbò ṣálága àbílẹ̀ ni àbí torí kò yé wa. Fádà àsàn wọ́n ti sọra wọn di Òṣùpá àti Múrí Tọ́ndà. Owó rẹ ló kù sí o. Àfi mílẹ̀ àkọ́dẹ̀ tó lọ́wọ́. Wọ́n bọ̀bọ̀ ọ máa ṣe o. Ayé o! Ayé akálàkà mo gà ká kí wọ́n ní kí ni mo ká mo láyé ni mo ká ń gbà tí ó rẹ̀ síbi tí ò ṣe é sẹ́. Àwọn àtàyè tá a yóò kú. Àdálẹ̀ tá a rí sàmọ́. Ayé tá a gbámú wájú tó ṣẹ́kù lẹ́yìn. Agbámú lẹ́yìn ò ṣẹ́kù wájú. Èyàn mọ̀ lé èyàn mọ̀ ní kànú. Sórí àwa kí ọ nílò ni o. Kó o tètè lọ jáwọ́ tó bá fẹ́ jásẹ̀. Ìgbà ni wọ́n pa ọ̀kì pàwọ̀ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ èmi bàtẹ̀ lómi bàṣúsì ẹ̀ pa mí tì. Ẹ̀jẹ̀ tó ń jẹ́ owó náà bá ti bọ́ sí má gbàgbé o. Oyún inú àbí àṣẹ ìdí ni ó sọ pé òun ò mú àbẹ̀bí òòṣà láàrin ìlú wa yìí àbẹ̀bí kan ìlú wa yìí kan ni. Wọ́n jà sọ̀rọ̀ jù lọ́ọ̀dì mọ́yàwó rẹ̀ rẹ̀. Bọ́ sọ pé ọgbẹ́ wọn yóò gbọdọ̀ sọ̀rọ̀ tó fi gbé kalẹ̀ ọwọ́ àlọ́ pàdé àbẹ̀bí lọ́nà àbẹ̀bí fọ́ ọ lásán. Ó yẹ kò sí mẹ́rin. Ó yẹ ẹ̀jẹ̀ mọ́. Kò sí jọ́sẹ̀. Bẹ́ẹ̀ni. Fẹ́ kọ tẹ́lẹ̀, ọmọ àgbà ní ọ̀. Bàbá mi kí ló ṣẹlẹ̀ gangan? Ọmọ tó jẹ́ kí jẹ́jẹ́ rẹ̀ ní máa lọ kó sì wò sùsù kó sì mú afá wàhálà láàrin ìgboro. Ẹ jọ ṣe wá gbogbo àbàyè títí ẹ̀rọ ọkọ tẹ́ ẹ lè fẹ́. Kémi tọ̀ fún. Ló wá jẹ́ pọ̀kọ mi lẹ wá ń lé mú kiri títì. Ṣé kò jù bá ń lọ? Rárá o bíi ti bá ń kọ o ìfi nǹkan kan pamọ́ fún ọ. Tábàjọ́ ṣe pé kó bá tó kó bá pọ̀n bá tẹ́ pọ̀n àwọn kan mọ̀ yìí jù kan lọ. Ẹ̀mí ò tẹ́ máa wọ tó yé mi ò gbọ́ kó káàkiri dẹ̀gbẹ́ pọ̀n máa fi hàn pé bóyá ó yà bí òye. Ànújà gba àfàmì. Amọ̀dà wí. Èmi àti bàbá rẹ̀ láàjọ lùgbà. Bí ò bá nídìí, ẹsẹ̀ kan ṣàdédé ṣẹ́. Bẹ́ẹ̀ni. Mọ́tò ọmọ lóhùn, mọ́tò ọmọ lóhùn, wọ́n fẹ́ para wọn nù. Ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé èyí gangan fáyín fáyín lè jẹ́ kẹ̀gbìn máa kàn mélòó gbọ́n. Mi ò ní. Àní ọgbọ́n mẹ́fẹ́. Mi ò ní tí mi lè fi gbọ́ ọ̀run. Bí n bá tiẹ̀ lóògùn bí n bá là mọ́ láàrin orílẹ̀ kan ọ̀ọ́nì gba méjì tó fi dákẹ́ orí ẹ̀ bu. Yé! Bàbá mi fẹ́ fi ṣiṣẹ́. Bàbá mi fi ṣiṣẹ́. Méjẹ́ kò níyàn ẹ̀. Méjẹ́ kò níyàn ẹ̀. Méjẹ́ kẹ́niyàn ẹ̀. Ẹgbẹ́jẹ́ kẹ́niyàn ẹ̀. Ọjọ́ máa ń lọ ẹ falẹ̀ mọ́ kádàrá ayé. Ọjọ́ máa ń lọ falẹ̀ mọ́ àwáyé. Bọ́mọ́ bá pọ̀jù lápọ̀jù ó ń pọ̀ lọ́gbọ́n lára ní sóhun tó tọ́lẹ̀ ra wọlé kẹ̀tẹ̀tẹ̀ yá bíra yín àwáyé o. Igi àtakò ní kó lóko lójú ẹ ṣá máa fòye gbé lọ́tún lọ́tún là ń bá ìwé ajílékèké lọ́tún lọ́tún ara rẹ̀ o. Ayé máa bá wa bọ̀ eré yìí máa lágbára ogun tí a kọ́rẹ́ dìní yóò ilẹ̀ tì yóò ṣe bó ti mọ ìjèyàn tẹ́ ẹ sọ fún wọn kàn ṣe bó ti mọ ìjèyàn tẹ́ o. Méjẹ́ kò níyàn ẹ̀. Méjẹ́ kò níyàn ẹ̀. Ẹgbẹ́jẹ́ kẹ́niyàn ẹ̀. Ìtọ́rọ̀rù alábàá ìwúlẹ̀ ayé ni àbí kí n gbogbo àdánwò ẹ̀. Olùsáré lọ kọ́bọ̀ fún kọ́mù kéèyàn pawó tí ó pa. Kádàrá ayé ọjọ́ máa ń lọ falẹ̀ mọ́ àwáyé.
ó lágbára o so bàbá ẹ fi mí gé mi báyìí ni èmi náà wà nínú ìtì bẹ́ẹ̀. ọlọ́ngbọ́n mi fi yín gé stress ni stress kìíní ẹ̀ tí mo mọ́tò ẹ̀ kàn fún mi stress mi ìdẹ̀fẹ́ fúnra mi. oníṣẹ́ àwọn stress ẹ̀ ló ṣe yìí ó yà kéde mi wáyé báyìí sí i tó wú mú mi mo dẹ̀ níbi tí mo lọ mo lápọ̀ntìmẹ̀tì ẹ sọ fún mi pé frustration kan mú yìí. ìfẹ́ fúnra mi lápá tẹ́ńsẹ̀ ẹ mọ̀ pé mi náà mọ̀ a kàn ń bọ̀ kí ni ẹ̀dẹ̀ paná ẹ wo gbogbo jẹ́tò lọ́ọ́lẹ̀ ibo ni kí n tọwọ́ bọ̀ báyìí mi ò mọ̀ n tó wá ṣe mí ni pé mo wá fẹ́ ronú pé mo ti lè rí mẹkáníìkì ládùúgbò. ẹ láì panẹ̀. iṣẹ́ panẹ̀ kọ. ok mo ń bọ̀ náà. méjẹ́ kò níyàn ẹ̀ méjẹ́ kò níyàn ẹ̀. ayé gẹ̀ẹ́tì mi ni o wọ́n gẹ̀ẹ́tì mi ni o yà á ṣe epo lọ́tà. ṣé mi sọ fún ìgbà tá à ń bọ̀ tí mọ́tò yẹn gáàsì pé epo ló ṣe mọ́tò yìí. mi ò mọ̀ ṣé ní bàbá wí ẹ̀ta tó máa ń síwọ́ fúnra wa àwàyè ló fa nọ́ọ̀sẹ̀sì báyìí wọ́n ní bùtàkì òun náà bùtàkì tí bàbá tó yìí ló lọ pa. bàbá kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. ǹjẹ́ máa ṣe ni pé ẹ máa fún mi 2 minutes màá sáré lọ ra epo sínú mọ́tò yìí tí màá ti rà tán ní ìsìn àmà máa lọ ètò ìgbọ̀ ẹ pílẹ̀ rẹ̀ bàbá ẹ máa ṣe ẹni tún rà ẹ fún mi nọ́mbà yìí máa pè ṣé kí n lọ fọ́ọ̀mù nọ́mbà yìí lórí ẹni tún kí lọ ṣẹlẹ̀ máa sáré lọ rí polisi máa lè gbé yín. ok bàbá ẹ wo báyìí ẹ wo tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹyẹ ti fi hàn. ẹ má jọ pé ẹ ti hàn sí ẹ fọ. ẹ ti fún mi lówó sẹ́ni mo ti gbé yín díẹ̀ ẹ má ṣe báyìí wọ́n dá yín lá. irú èèyàn òun nílé ìbá ìfọ̀kọ́tì tí mo ti ẹjọ́ yín kọ́ bí òṣèjú àwọ̀ ìyá mi. kádàrá yín ọjọ́ máa ń lọ falẹ̀ mọ́. ẹ̀yin má bínú dàpọ̀ kí ni tán sórí àwọ̀ yìí mo ti wà ó lóun mọ sọ̀rọ̀ ó lóun kún un lé sí ọ̀rọ̀ ní ìmọ̀ràn tuntun ní ẹ̀dá ṣé kìí ṣe ọ̀rọ̀ tó bá mi sọ tó fẹ́ mọ fẹ́ mi ń lọ sọ fún bàbá mi lè kú ẹni ò lè fẹ́ ọ. sórí bó ti wà kò níyàwó rè ọ̀dà sùndà ni olórí burúkú èmi ni mo máa ń pọ̀ sọ níyàwó ni àpọ́nkọ́ ni ọ̀nà èmi ni mo máa ń pọ̀ sí ẹ̀ pé bó ló ṣe wáyé tó ní ọwọ́ aníláyé gbogbo ilé ayé bó ti wà ìwọ̀n lóbìnrin kankan tó ń fẹ́ràn àfìyà láyé ó ń toró wà ádùwọ̀ ojóbìnrin ti ṣiṣẹ́ òun fẹ́ fẹ́ mo ní sówó rẹ̀ lọ́fẹ́ náà ní olùrọ̀ gbogbo ìfẹ́ yẹn náà wù ú látọ̀ka ó lóun mọ̀ nígbà yẹn ṣe wù ó ló ti wù báyìí bí àgbàdo lọ àṣẹfẹ̀ máa wù mí ní ọmọ. bàbá ẹ mọ̀ sí èmi ò lè fẹ́. sọ́dà gbé ara rẹ̀. àkèrè tó yọ̀dà gbé ara. ṣé ẹ mọ̀ pé oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n máa ń wá àyìn àwọn olówó ń bẹ tálíkà náà sì ń bẹ tí wọ́n wá àyìn kì í ṣe kó bí mo ti lọ́kọ àmọ́ ṣé ẹ rí àwàyè tẹ́ ẹ rí èmi ò lè fẹ́. ọmọ sórí bó ti wà yìí àwàyè tí ẹ ń pè ọkọ̀ níwà èmi dírẹ́fà lèmi náà owó ojúmọ́ là ń ná ìgbà tó kọ́kọ́ bí mi mo ní pé sọ́ọ̀tọ́jú ẹni kò sí kí o àmọ́ sọ́ọ̀tọ́jú ẹ ọmọ náwó mu ó rẹ́dì láti tọ́jú ẹ tí ó náwó mu. ẹ ń dákun ṣé ẹ tẹ́ ń bá sọ̀rọ̀ sóòdì lòun sóun ò lè sọ̀rọ̀ ni ṣé kò lè sọ̀rọ̀ ni àwọn awítọ́ wa dákẹ́ rọ̀rọ̀rọ̀. ìwọ náà ọ dákẹ́ sóòdì ni ọ. ògbólì. allegation lanu. ògbólì. èmi ò fẹ́ interrupted sí ikú lẹ́yìn fún ẹ̀fọn yẹn kàmẹ́ sọ́lá. àwọn ọ̀fẹ́ interrupt sọ̀rọ̀ ọ̀fẹ́ interrupt dànù. ó dà sórí ikú lèmi fáfá mẹ́kà mẹ́ sọ lóòótọ́ ìgbà tí mi fáfá mẹ́kà mẹ́ bẹ́ẹ̀ sọ ẹ́ là ìwọ fáfá yẹn wò kó bóyá ọjà lómi operate mi ọjà operate mi o ikú lè bá wà nínú ọlọ́tí fún ẹ̀fọn rẹ̀ òun lọ́ra tí fáfá yẹn kà mẹ́ speaking out. wẹ́n wò mí mo ní ìfẹ́ tó pọ̀ jù gẹ́gẹ́ bí wọ́n fáwọn ṣe mọ̀ wípé ìran àwòrán fún wa ilẹ̀ obìnrin àtòwó. ìran àwòrán yìí kẹ́mẹ́ tọ́jú obìnrin tó pọ̀ jù àwọn làmí ní ilẹ̀ ilẹ̀ bàbá méjèèjì lọ́wọ́ yìí kẹ́mẹ́ lọ́wọ́ yìí. ẹ wo orí ikú tí ń sọ iná ni wàhálà tí mo ní pẹ̀lú. èwo ní kọ́ mọ́ kíra rẹ wájú mi àwọn àwòrí tó ṣe pé wọ́n lè kalẹ̀ fún yàrá mẹ́ta pọ̀. tó yẹ kó wọ́n máa ń tó obìnrin jọ nínú ilé báyìí ni wọ́n máa fẹ́ wọn léra wọn ni àwọn awúto ní ẹ owó náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó yẹ kó wọ́n máa ń jà torí owó ni. ọ̀rọ̀ owó lélẹ́ ìfọ̀kúrọ̀ ọjà ní pàpọ̀ ìlú yan wá kíra rẹ wá. ìyálà jẹ́ mọ́ mi sọ́ọ̀rì pé orípo tún ti ń jábọ̀ sọ́ọ̀ pẹ́ẹ́sì kí ló ń korí kárẹ̀ olórí òkè ọmọ ìwọ ló ń bẹ̀ kí ni problem why are you worried why are you worried. ṣé tí màá láǹfààní láti déwájú olóyin ńlá láti nànà owó sẹ́mi ọlẹ́tọ̀ láti kíra mi. ṣé tó bá kíra rẹ ọkùnrin fúnra rẹ ọ̀nàwó fúnra rẹ àlọ́ ń ṣe rọ́bìsì. supilisi ní gbàjà
wọ́n kiri ẹ̀ wájú obìnrin. Mo fi ṣe làfààrọ̀. Lò tó ti lò kò jẹ́ kiri ẹ̀ wọ́n láyé. Abẹ́bẹ́ di ojú yín mo ti o. Ojú yín mo ti o. Mo ti gbọ́ mo sì ti gbà. Kọ̀ǹdíṣẹ̀ kan mẹ́mẹ́. Ṣé wàá ṣe àbọ̀bọ́ létí ni mí? Ìdí ọlọ́tí sì rè ní rẹ̀. Ìdí wa láì lọ́mọ tó ti sẹ́yìn. Bẹ́ẹ̀ ni ọtí. Bẹ́ẹ̀ ni bí ẹ bá mọ sí àrùn ó lè ṣe báyìí. Tó bá sì wù ó lè ṣe báyìí. O sì gbúdọ̀ bínú tó o gbà. Ọ̀gbọ́n tí wọ́n wí ni sọ́ọ́ lámojú kú ọ̀. Kò yé mi ẹyẹ bá mi interpret ẹ̀. Kì í ṣe irọ́. Wọ́n máa lámojú wọ́n bá wọ́n lè fún. Wọ́n máa wò ní. Ló ti bá fún pé ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ràn ṣùgbọ́n ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ ni báyìí ń tà ń sọ náà nù. Lọ́sùn pa ni ọ̀nà àbálẹ̀ jìbà sùnmà. Rọ́bìsì. Ọ̀rọ̀ ẹ̀ sùn jàre kí ló rin òfò. Kọ́ forílẹ̀. Èèyàn bàbá Agéwu máa fún ẹ lọ́rùn pa. Ẹ máa fún mi lọ́rùn pa ọ́. Ǹjọ́ ọgbà bá gbà ń jà rẹ̀. Gbogbo ṣùgbọ́n nìkan wà látọ̀dọ̀ ẹ mo gbà tìrì. Ẹ má fi tìrì sí ọgbà. Mo gbà láà. Ọlọ́gbà. Another one. Yà ègédègé. Ọmọ dájọ́ sí lọ́wọ́. Ẹnu sùúrù. Ẹ là lọ́rọ̀ bàbá làkè yé ni o. Àdàkú ni àbí àdàkú? Rárá o bá bá ti dá ó ti lọ́nu. Tó ní tọ́jú ẹ̀ ni. Àtọ́jú ẹ̀. Owó ìtọ́jú ni sọ. Owó ìtọ́jú ló wà. Kò sí kí o àmọ́ ọmọ fún lówó. Ẹ̀yin bàbá ọkọ náà bàbá ti wá àyè tẹ́ ẹ mọ́ títán àwọn sí ìdílé máa ń gbà. Ẹ̀yin wá dé. Ó ṣe fi tàn án. Ẹ̀rọ sí ìdílé rẹ̀. Àbájá. Bàbá ọkọ yìí. Gbéjẹ́ kẹ́nìyàn gbéjẹ́ kẹ́nìyàn ọjọ́ máa ń lọ ẹ falẹ̀ mọ́ kádàrá ayé ọjọ́ máa ń lọ falẹ̀ mọ́ àwáyé gbogbo bá pọ̀jù lápọ̀jù tó tọ̀lẹ̀ bá wọlé kẹ̀kẹ́ ìyá bíra yìí. O ò ní jáàmù àwàyè lọ́ọ́ máa wà. Àmísà. Sọ̀rọ̀ mo lè fẹ́ rẹ̀. O wá fẹ́ fayọ̀ fọ́ báyìí. Kí ni mo sì sọ? O ti fẹ́ fayọ̀ fọ́. Nígbà tí o fẹ́ bá ń sàdé mọ́tò fi ń rọkọ̀ fún ọkọ̀ sọ̀rọ̀ padà fún mi. Ìjọ sọ pé ó làbá ni rọ́ọ̀nù. Ẹ ṣàyẹ̀ mọ̀ jẹ́ tán yìí. Gbogbo àwọn tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ tí ò dáa fún yín. Àwọn abatẹnijẹ́ ni wọ́n. Ta ló ń gbọ́kọ̀ mi fún? Èmi ìgbọ́kọ̀fẹ́ nìkankan. Fúnra mi náà ni mò ń dá wa. Àìṣe mélòó mo tí ì ṣe pé egun ti ń bẹ lára mi kí n ṣe máa gbọ́kọ̀ fún yàn. Ewu ọkọ̀ wíwà gan ni jọ́ èmi láyé bẹ́ẹ̀ ń bá wakọ̀ lọ báyìí ìmọ̀ ọkọrin tínú mi ọmọ dùn ni. Ìdàkùn níbo mo tí ì ṣe dé tí mo pínṣẹ́ fún yàn. Àwọn tí wọ́n wá rí ọkọ pé èèyàn kan wakọ̀ mi. Wọ́n ló ti lábá ni rọ́ọ̀nù. Kí làwọn èèyàn máa ń ṣe báyìí sí? Kí ni wọ́n máa ń ṣe báyìí sí? Wọn ò ní rí nǹkan kan. Wọ́n sì kúkú irọ́ èyí kí ẹ lọ kúkú ọbẹ̀ kí wọ́n ṣe kí ẹ jẹ irọ́ ni wọ́n mọ̀ kúkú láyé wọ́n kúkú irọ́ ni o wọ́n kúkú irọ́ mi ìgbé ikọ̀ fún yàn ẹ̀sà ṣe rí ó ti dáyé kò sépo irú ọkọ̀ yín lọ pọ̀ ń gbòòrò làwọn èèyàn ń lò nísìn tẹ́ bá tó wá rí irú kọ́lọ̀ kan náà ẹ rò pọ́ kọ́lọ̀ yẹn kan ni wọ́n ṣe fọ́kọ̀ yìí kò pé méjì òun ni wọ́n rí ni wọ́n fi rò pé bóyá mò ń gbé fẹ́ lómi ọkọ̀ ọlọ́kọ̀ ni wọ́n rí kì í sọkọ̀ tì ẹ má jẹ́ ń parọ́ fún yín ọ̀dọ̀ ẹ̀ sọ fún ọ pé ìjọba bá ti kí wọ́n rìkọ́dù tí ẹ bá rìkọ́dù ẹ̀ lásán wọ́n rìkọ́dù plate number ẹ lè mọ̀ pé kì í sọkọ̀ yìí. Mo ti gbọ́ tiẹ̀. ní ìgbẹ́kọ̀ fún yàn kankan láàrin mi àti. Tó bá padà bá mi, tó má padà gbọ́ ọmọ àlè bí ẹ̀ o. tẹ́lẹ̀ tó bá ti padà wá bá yín ẹ sọ̀rọ̀ sí wọn àwọn oníbàjẹ́ ni sẹ́rí bẹ́ẹ̀ tí ń ṣe sí mi tẹ́ ẹ mú mi bí ọmọ ìní ń dùn wọ́n nù ní tí ń dùn wọ́n gangan nù tí ẹ fi ń sọ̀sọ̀kúsọ̀ tí ẹ bá gba mọ́tò lọ́mọ nísìn kí ni wọ́n fẹ́ kọ́ dà fáwọn kí ló máa dà. ìgbẹ́ bá nìkan kan ìmí náà mú wa. Mo máa fẹ́ bí ọ̀sẹ̀ kan ní next week a fẹ́ sí ìnáwó lọ́dọ̀ àwọn àna àdúgbò wa. Bẹ́ẹ̀ni ọdún mẹ́ta láti wọ̀. kí n gbé ẹ lọ Masai. Bẹ́ẹ̀ni Jímọ̀ Sátidé Sànńdé rẹ̀ máa tẹ̀lé pọ̀pọ̀ lóògùn ẹ̀ lọ. Friday Saturday Sunday weekend. Èwo ló weekend? Wọ́n jẹ́ mọ̀ kò sí wàhálà. Báwo la ṣe máa ṣe sà? Ó wà kún lọ́dọ̀ sí wọ́n fẹ́ sọ̀dọ̀ ẹ̀ wà kún lọ́dọ̀ mi ni. Tèmi ń sọ kọ́lẹ̀ ń sọ. Kí ló ń sọ? Ẹ mọ̀ pé nísìn ẹ mọ̀ pé àdéhùn ni pé tí n bá ti san owó tó ti pé ọkọ̀ ó di tèmi. Mi ì tí ì sanwó débi kankan. Ara 3 days náà ni màá ti rówó tí mo fẹ́ fi kówó tí ó fi tètè pé.
ọjọ́ mẹ́ta ní ìsìta bá yọ náà bó la fẹ́ sí owó ọjọ́ mẹ́ta. mi ò mọ tí mo ń sọ nísìnyí pé ẹnu ọjọ́ mẹ́ta ni màá fi lẹ̀ láti fi kó. fílẹ̀ ó gbé wọn lọ dé kó wọn náà ló gbé wọn lọ. irú ẹ̀mọ̀ torí kówó lè pé kówó pé làjà. ó ti yé mi pé kí n sanwó ọjọ́ mẹ́ta tó fẹ́ lò ọ̀rẹ́ ti wáyé lọ báwọn èmo sí ọlọmọ lóṣòdì kọ́ńtọ́tọ̀ pẹ̀sìgbà ń kétu wọ́n ń pẹ̀ nǹkan láyé mojú wà alájà ìmojú wà ọ̀rọ̀ mi yọ ọlọ́bìnrin pé sẹ́tẹ̀ máa fẹ́ lo mọ́tò rẹ̀ sí máa sanwó ọwọ́ ẹlòmíì ló fẹ́ gbà èlò ló fẹ́ kí fún ẹ. ó dẹ̀ fún mi lówó dírẹ́fà ẹyọ owó jáde owó ọkọ̀ ẹ̀mọ̀ fún mi lówó dírẹ́fà ohun tó ṣẹlẹ̀ nísìnyí pé ẹ̀mọ̀ pàdé làwọn èèyàn ń chájì báyìí. àwọn olóńgbò pàdé. pàdé ni ó ti bẹ̀rẹ̀ tipẹ́ látàbẹ́kúta gbogbo wọn pàdé ni ọkùnrin ọmọ tápà kan náà pàdé gbogbo wọn pàdé ni. lẹ́ngbà. pàdé ni wọ́n gbà. èlò fẹ́ gbà báyìí fún pàdé. ẹ ṣe pàdé ìfún ẹ ṣe 10,000. ṣé wọ́n lọ fẹ́ ní kú àbí ṣé wọ́n lọ fẹ́ ní kú àbí wọ́n lọ fẹ́ ní kú. èmi náà ó jẹun. àwọn ṣe máa ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní àkáyè báyìí oúnjẹ olótó sílẹ̀ sí bí pátí lẹ̀ ń lọ ṣé wọ́n lè jẹ lẹ́ẹ̀mẹ́rin máa wọ́n jẹun pátí kí ló fẹ́ fún oúnjẹ pátí kí ló fẹ́ fún oúnjẹ ṣe. ojú tó máa fi ń wà wá dírẹ́fà kọ́ lẹ́ẹ̀ fi ń wò tí dírẹ́fà bá fi lọ gbóúnjẹ lẹ́ẹ̀mejì ọ̀rọ̀ tí ó gbọ́ yóò pọ̀ wọ́n ní ikú àkọ́mọ́ láyé òun ẹ jẹ́ ń jẹun lọ́wọ́ ara mi máa ìfẹ́ tó ṣe fàájì. o ti máa fẹ́ bá 5 olóòrè gbogbo àtúrẹ́bù 5 wà ní gbogbo ẹ̀. láyé tí wọ́n ti yọ sọ́bsidì. ẹyin ní wàá ní kíni. gbogbo ọ̀kọ́wé epo lọ́ọ̀ máa ṣàyè gókòmù epo máa ṣàyè ẹ lọ ẹni 30,000. wọ́n ní àfọkànbalẹ̀ kọ́nà ń kọ́ àlọ́kànbalẹ̀. máa rí kò mọ́ sí yọnu. ṣùgbọ́n tó jáde má gbọ́kọ̀ mi fún yẹn o. mi ìgbọ́kọ̀fẹ́ nìkan kan tẹ́lẹ̀ sí. ẹ wo má tẹ̀gbẹ́ nì tẹ́rí tọ́ ẹja lọ di mọ́tò kẹlẹ́ o ṣẹ́ẹ́tẹ̀ mọ̀ pé tẹ́ bá wọnú mọ́tò níbi ọba tí àjọ sí ti lọ ẹ ti mọ̀ pé èèyàn méjì ló ń wà kò sí sáìsì mi náà lè máa bá mẹ́ ibi mo fi mírọ̀ sí tí mo sẹ́ẹ̀tì ẹ̀ sí láti jọ ló wà mẹ́ ẹlòmíì bọ̀ fẹ́ rìfáàsì lásán yóò sẹ́ẹ̀tì mírọ̀ bí yóò sẹ́ẹ̀tì ilé èmi torí ẹ gbogbo àwọn kan yìí jẹ́ kẹ́mi fẹ́ lómi kọ́wọ́ mi ò tiẹ̀ kan mọ́tò. ọmọ polúkú gbòòrò ayọ̀ tẹ o. ẹ fọkàn balẹ̀. tí n bá sọ̀tọ̀ tí ó pa o. ẹ fọkàn balẹ̀. má kókó fún yẹn o. mi ìgbọ́kọ̀ fẹ́. lọ́tún là ń bá ìwé ajílẹ̀ kéèké lọ́tún ara rẹ̀ o. ayé máa bá wa bọ̀ eré ìmàlà gbára ogun tí a kọ́rẹ́dì ni yóò ilẹ̀ tì yóò ṣe bó ti mọ ìjèyàn tẹ́ ẹ sọ fún wọn kàn ṣe bó ti mọ ìjèyàn tẹ́ o. Méjẹ́ kò níyọ̀ ẹ́. Méjẹ́ kò níyọ̀ ẹ́. Ẹgbẹ́jẹ́ kẹ́niyọ̀. Méjẹ́ kẹ́niyọ̀ ẹ́. Ẹgbẹ́jẹ́ kẹ́niyọ̀ ẹ́. Ọjọ́ máa ń lọ ẹ falẹ̀ mọ́ kádàrá ni. Ọjọ́ máa ń lọ falẹ̀ mọ́ àwáyé. Àwáyé ó bá pọ̀jù lápọ̀jù ó ń pọ̀ lọ́mọ lára ni. Ó tọ̀lẹ̀ ra wọlé kẹ̀tẹ̀tẹ̀ yá bíra yín àwáyé. Yeah, nice one. I love people that drive with care. Like, you know, everything was just cool and you were giving me that vibes. I love it. Nice one. You know, it's been 25 years since I've been in Nigeria, so it's my first time I'm coming back and I want to have a lot of fun. You feel me? Yeah. So I need someone that can, you know, to mama give me car kiri, like. No problem. Because I will need to touch a lot of places, like. Me? Don't worry, I will carry you go. Ile Edo. Yeah, that's exactly what I want. So you're gonna give me, I've paid you, right? Yes, you don't transfer for me. So you're gonna give me your contact. I'll pay anytime I want to go out with you. Okay, so nice view. Okay. 579. Una ni malo for WhatsApp. Àmọ́ ilé tẹ́ ń wò yìí, ó ṣe ń fẹ́ lè rí ìsìnkú ṣáà. It's alright, I'm gonna give you a shot. Gbogbo ilé sinimá mọ́ mọ́ bẹ́ẹ̀ o. Àwọn sinimá fíìmù tó ń ṣe lọ́wọ́ yìí. Àwọn ọlọ́tí iṣẹ́ ẹ̀. I'll holler too. Àṣé bí Yorùbá ti ẹ̀ ń bẹ Ọlọ́run pé kò ń là láyé. Àṣé àti là láyé yìí simple arithmetic. Ha! Ẹ̀bẹ̀dì, 3 minutes call. Ọgbọ́n àgbọ̀njù nígbà mìíràn á dàbí òmùgọ̀ o. Ẹni tá ṣe lóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ó fi dínà ẹgbẹ̀je ní lówe mò ń sọ̀rọ̀ mi ò ọlọ́gbọ́n ní ògbọ́n o. Ikú
Ìfun ní fagbárí ṣẹlẹ̀, kẹ̀lẹ̀bẹ̀ ní fọ́nà fún ṣòdo. Ìsókún ní ìbàdí jẹ́, epo kíún ní bojú omi jẹ́. Ìwẹ̀dá ló sáyé dogun, ṣẹ̀ráyé wọn. Ìwẹ̀dá ló sáyé dogun. Ó máa jọ bèrè kí n sọ̀rọ̀ owó pé dáhùn rárá ẹ̀mí wo bẹ́ẹ̀ máa gbà ó máa gbà Méjẹ́ kò ní òwe. Kọ́mẹ́dì nìyí o. Méjẹ́ kẹ́yìn o. Méjẹ́ kẹ́yìn o. 5,000. kí ló ní mi ẹrù fún kékeré ọkọ. ẹ wo bí èmi ò kí ń ráyè ẹjọ́ kíkọ jẹ́ nǹkan tẹ́yìn tẹ́mi fanfan tí mò ń ṣe wọlé baby shopping 5,000 dín lọ́ọ́ lódì. Gba 2,000. mo gbà. Gbogbo bá pọ̀jù lápọ̀jù. Púpọ̀ lọ́wọ́ lára ni ṣóhun tó tọ̀lẹ̀ rà. ògbó ni mo rò pé ní ẹlẹ́rù ni. Àbọ̀ ọjà wèrè ni. Bàbá ṣé àwọn estate ni. Ọkọ mi lọkọ ilé yìí. Kò lè dáa fún ẹ. Ẹ wo bí òru làwọn olè ń jalè sọ́wọ́sọ́. Mímọ́ lọkọ yìí. Ara pa yín. Jẹ́bẹ́tẹ̀ bá dọ̀jẹ̀. Mo ti ń sún ẹ ti pẹ́. Ayé ẹ dógò. Àtẹ̀sọ́gbọ́kọ̀ fún ẹ sẹ́wọ̀n ni. Ṣé ìsìnkú dàbẹ́ ṣe é lè? Bàbá rẹ̀ fún mi ní kí Gbólúkú gbọmọ ráyè ọ̀tẹ̀ máa pẹ́ lé ní. mi ò lè gbọ́ lójú ọ. Wà á mọ̀ pé. Ẹ bẹ̀rẹ̀ lónìí mọ́tò. Ayébẹ̀dọ́ kò lè dá ayébẹ̀dọ́ lè dá. Màá sọ pé mo takùn ní màá sọ pé mo takùn ní tá a bá jí ní gángan. Tá a bá jí ní lágájá òrùké ká kiri ẹ̀wọ̀n. Olórí máa rí sẹ́fẹ̀rẹ̀ o. Ó tó ti dé ilé ìfà mọ́. Lẹ́yìn ogun bí ọmọ ti wá di ibi. Tọ́lá ọmọ sẹ́fàyà ti sáré ti rú òjò. Ìyá ara rà fún gbogbo. Ìyá bàtà ìyá gbogbo ọba fún kàkó jíjà. Má rùtẹ́kù náà kọ́ bí tẹ́ bẹ̀rẹ̀ fún ṣé bí ìgbà tó bẹ̀ rùtẹ́kù. Má rùtẹ́kù. Ṣé mo sọ fún yín? Ṣé ọmọ tẹ̀ ń wò yìí? Ó ń kọrin. Kí n máa tọ ọ̀rọ̀ dà. Ibi tèmi ti mú bọ́ọ̀sì ló máa ń ta. Mo ti bá ti mú. Màá bẹ́ẹ̀ mi kankan já wálẹ̀ lọ́wọ́ àárọ̀. Tí bá ti wá mẹ́ẹ̀ tó bá ti fẹ́ ta fún mi. Àwọn wa kọ́ wọn ò pé gbogbo mọ̀rẹ́ tálẹ́ǹtì rẹ̀. Èmi náà wá láwọn èèyàn tí mo fún mi jọ. Mo ṣe gbé wá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń rò pé ilé ibi àpàlọ̀ ilé ìjẹ̀dí tá a ti máa ń wá yìí pé kì í sọ̀pọ̀lọ́ ń bẹ̀. Èmi dẹ̀ ti mọ yìí. Sórí èmi náà mọ̀ ní tilẹ̀ tọ́lọ́hún tó kọ̀ mí náà kọ̀ mí. Wọ́n làwọn ọmọ bẹ̀rẹ̀ mi ní fẹ́ẹ́sì ìgbà tí mo máa ń kílọ̀ lẹ́sìn mo fa sìgá mo fa bẹ́ẹ̀sìn àti kékeré mo ti ń fa road mass. Má lọ dé kan lóòkan ní ìgbàjì àwọn ọmọ pẹ́ wọn kò ní ìgbàjì bó ṣe bá mi níta ní ìgbàjì lọ́dún tẹ́bi délé tàbí ìgbàjì. Ìkàǹkà mi sàn dọ́gba kéwì jọ gáńlá. Bàbá wèrè lọ́wọ́ yìí o, ọlọ́gbọ́ wèrè gidi lọ́wọ́ yìí. Ẹnu tó ṣẹlẹ̀ bó ti wà yìí. Ẹrù kan kò bá rárá láti kọrin olórin. Nǹkan tí mo fi láìkẹ́ ni ó ní bàbá confidence ayé. Ẹni tó wá ní confidence bẹ́ẹ̀ tí wọ́n bá fi lè fún ní orin tó kọ orin tiẹ̀ ó máa blow. Èmi ò lówó lọ́wọ́ o. Ó lè sọ pé ọ̀pàdé ọkùnrin kan lé ológogoro yín jánu. Orí ẹ̀rún gbọ̀ mọ́ gogoro tán. Ìyá alájẹ tó ní bímọ mi ó lè béèrè mi lọ́wọ́ ẹ̀. Mọ̀ yàn eré kọ́ o. Mọ̀ yàn nọ́mbà sáfẹ́jọ́ àmàmà ń bẹ lórí mi. Ìníwòwe ìníwò fóònù mọ̀ mọ́ lórí. Nọ́mbà Àdìrán Adédèjì tí máa ń compose orin ní ara àwọn producer pàṣọ. Nọ́mbà rẹ̀ ń bẹ lọ́wọ́ mi. Sórí kan mọ́ dọ́dọ̀ Àdìrán Adédèjì báyìí gẹ́gẹ́ báyìí. Tí òun àti ọmọ Lájàmí bá ti gbọ́ ọmú báyìí tí wọ́n mú ọ̀dọ́dọ̀ Pàṣọ báyìí tí Pàṣọ bá ti he ọ́ ó ti blow. Mi ìṣe náà wọ́n ti dọ̀bálẹ̀ mi tí mi ìṣe rẹ̀ o. Ntẹ́mi ó ṣe mọ́ ni pé màá mú ọ̀dọ́dọ̀ Àdìrán. Nǹkan kó wà tẹ́ máa bá mi sọ o. Báwọn ọmọ yìí ti wà yìí bó bá gòkè tó ń sìn èmi mọ́ níjà rẹ̀ o. Ọmọ kò lè jẹ́ mi máa yé. Wọ́n lè mi dànù láàrin ìṣẹ́jú kan sí kejì o. Kọjọ wá lójú kò sí ohun tí wọ́n ṣe àwọn olórin wèrè olórin àti wèrè oníjó wọ́n jọ bẹ̀rẹ̀ ni ńgbọ̀ya wọ́n fira wọn lẹ̀ bó bá lọ ọlọ́run ọ̀lọ́ ìwọ náà ò ní tọrọ jẹ àwọn òṣètì afọlọ́run. Àmọ́ kó mo ń kọ àmọ́ bó bá fi mí ọlọ́run ó fi ọ lẹ̀. Ẹ tó ní ọmọ tó gbé àwa yìí kó tẹ̀ bá gbé mọ́tò kí a kọ́kọ́ akọ̀sáré ya ọ̀dọ́ kábà ti yọ ọ̀dọ́ tí wọ́n irú mọ́tò tẹ̀lé tí mo fi ṣiṣẹ́ ni. Tó bá ti gbé mọ́tò mi dé báyìí àkọ́kọ́ ya bẹ̀ torí mi ó sì ṣiṣẹ́ ìrọ̀lẹ́ lọ kíkí wa tó máa lọ sí ìrọ̀lẹ́ àkọ́kọ́ ya ọ̀dọ́ dìran tàbá ẹ̀ ló. Àwàyè kí ni gbogbo nọ́ńsẹ̀nsì yìí báyìí nà ṣé ò wá gọ ọwọ́ ẹ̀ ní síkọ̀ ẹ̀ kó ti gbé mọ́tò dé sẹ́mi ò ní ṣiṣẹ́ ni.
bá ń gbọ́kọ̀ mi jàre. Kárí. Ó lè lòun ní ọkọ tèmi. Èèyàn kan lòun lòun ní ọkọ tèmi. Kò ní sí oríire. Níbo? Kò ní dáa fún. Ayé òní. Ọ̀yà máa lọ́ọ̀kì ẹ̀. Lọ́ọ̀kì ẹ̀ máa pariwo lélẹ̀ mọ́ bọ̀. Ẹni ta ló lè gbé? Ajá ń tẹ̀lé yìí. Irọ́ ìrànkọ́ dúpọ̀ àtúpọ̀tì. Jẹ́ ìsọ̀kan fún ẹ orí ìlú. Ebi tí mo wá sí tó ti ṣoríire. Lọ́ní pé wọ́n jí kíní kò gbé. Jẹ́ kó rí ẹ olórí bú mi. Ọgbọ́n agbọ̀njù nígbà mìíràn wá dàbí òmùgọ̀ ẹni tá a ṣe lóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ó fi dínà ẹgbẹ̀je ní lóore wọ́n lọ kìkì mọ̀ mi lọ́wọ́. ẹlẹ́ni ilé tó wà ọ̀gá tó ní mọ́tò. ọ̀gá tó ní mọ́tò. Ayé ò lè dá. Mọ́tò tèmi kò sí. Ọbẹ̀ ẹ dákun ẹ wò kí ni àjọ sọ tí mo ní mi ọ̀sán bá ní rọ́ọ̀nù àbí sọ fún ẹ. Oríta láti sọ. Wọ́n lè ṣe ìrìn pàdé ọ̀sán àtúnwò ẹ̀kọ́ pàdé. Mo ti ń sọ ti pẹ́ òun kò jókòó sínú. Ọkọ̀ máa lóòlù ọkọ̀ lóòlù kò yẹ mẹ́rin ló kọ́ mẹ́rin. Mẹ́ta ni. Mẹ́ta sọ̀gbọ́n. Nínú ká mẹ́ta. Mo mú ọ. Ẹni sùúrù ẹmu kọ́kọ́rọ́ wa ẹjẹ akọrọ wa. Kọ́kọ́rọ́ kí ni? Tí pálọ̀ ti yàrá. Ṣé kí ìpàdé mi ti kọ́ ògbólì? Bàbá rẹ ní mògùn mẹ́jọ. Kò sí wàhálà. So ti yẹ ẹbẹdí. Mo ń dá ẹ lọ. Ṣé ìbéèrè lọ́yẹ̀ tó? Ó ní wọ́n ya fọ́tò yàbí. Ṣé fọ́tò nílé? This is a physically cash out. I cash you. Èmi lọ gbé mi wò kí n tó ra ọkọ̀ mo dájú ẹ̀tọ́ lọ́kadà. Bàbá lọ́kadà bàbá ọ̀nà ẹ̀jọ̀ owó mi wà ń bẹ̀ yẹn. Ẹ̀fà owó mi wà ń sẹ́kọ̀ọ́. Jẹ́jẹ́ owó mi wà ń sẹ́kọ̀ọ́. Bàbá ọ̀nà wà ń sẹ́kọ̀ọ́. Bàbá ọ̀nà. Jẹ́ wàhálà tiwa o. Pẹ́sọ̀ tiwa o. Ṣé bá tàṣà wà níbẹ̀ owó kọ́? Báwo ni wọn náà ṣe rìn tó fi pàdé ẹ̀ báyìí ní ti? Mo lè ṣe bẹ́ẹ̀ mi náà kọ́ wọ́n gbé pásẹ́njà kan ni mo gbé wá sí àbí. Ṣé pásẹ́njà lélẹ́yìn lójú ẹ ní abínú kí lélẹ́yìn báyìí? Ẹ bàbá kì í sọ fẹ́ sọ kí wọ́n fọwọ́. Ọmọ bá pọ̀jù lápọ̀jù ó ń pọn lọ́kọ́ lára ní ìṣòro tó tọ̀lẹ̀ ra wọlé tètè àbíra ní àwáyé o. Àìgbọ́n tẹnu ẹyẹ lóko láfi lẹ́yẹ kó ń pa á tó. Mọ ò bá gbọ́n tẹnu èèyàn a ò lè mọ ohun tó ń bẹ lódòkun o. Súnmọ́ mi kò mọ̀ wá mi. Mr. How are you? What's up now? I've been calling your number like how many times? You've not been picking calls. Kí ló dé tó gbé call mi? Ẹyí ẹ má bínú. Ṣẹ́yìn àwọn àgbàlagbà kàn mí lọ́kàn mi bọ̀ wọ́n ní kúrò ní ìyẹ̀tẹ̀ ní mú wa. Ẹni lè bá máa bẹ́rì èèyàn fún ẹ̀fọ́ ara ẹ̀ kò kí n fara pamọ́ fún. Ṣẹ́yìn ní àná ó kú ọkọ̀ oṣù kan lè mí ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ mi fáńfáń mú yín wá dọ̀pọ̀ yín sọ̀tẹ́lì tí mò ń lọ tẹ́ gba nọ́mbà mi. Along my way ni mo kọ pàdé ọ́nà mọ́tò tí mò ń wà. Àṣé ẹbẹ dí tí wọ́n gbé mọ́tò fún tó ń ṣíwọ́ mọ́tò fún mi kò sọ fún ọ̀nà pé òun ṣíwọ́ mọ́tò fún mi bí dírẹ́bà ṣe gba mọ́tò lọ́wọ́ wa látàná nìyẹn bẹ́ẹ̀ ṣe wọ́n ń pè mí yẹn mo tí wọ́n pé àdàhùn yìí ọ̀nà tó ní mọ́tò yẹn ti rí tí èmi máa wọ lọ́kàn mi rí pé bẹ́ẹ̀ ṣe ń pè mí yẹn ẹ ti máa ní ìdí sáfíìsì mi pé kí wọ́n á gbé yín jáde wọ́n máa ń wọ alternating mo yẹn máa gẹ̀ẹ́tì mọ́tò gbogbo àwọn mọ́tò tí mò ń rí kò pọ́n yín lé kò ní èsì mi ò dẹ̀ fẹ́ kó máa mú yín òun wọ́n á sọ fún ẹbẹ̀dì wá ní kí n gbìyànjú kí n yọjú sí nǹkan tó gbé mi wá bí nìyẹn ó yẹ má bínú kò sí mọ́tò lọ́wọ́ mi mọ́. That's very bad. In this town, you will need someone you trust to drive you around. Kí nǹkan kan máa lọ máa ṣẹlẹ̀, you know, when you are back from the States, you gotta be careful. So, okay. Tí mo bá gbé mọ́tò kan fún ẹ̀kọ́. Pé tẹ bá bá mi sọ tí mọ́tò kan jáde tí mo fi ń ṣiṣẹ́ tí mo fi ń rí ìkọlù máa jẹ. Kò máa fi ṣiṣẹ́. Kí ló ń ṣàlùyẹ ìyá jẹ́ púpọ̀ jù
kébé ní fáfá ẹ̀kọ́ tó bá mi wọ̀ kí mọ́tò tẹ́mi fáfá tí mo rí nǹkan tí mo fi ń jẹ ẹ̀kọ́ tó wá gba mọ́tò lọ mi mo fi tẹ̀mí bá tẹ́mẹ́ níjẹ́. It's okay. This is what we are going to do. I will make arrangements. Bí mọ́tò yẹn ṣe máa dé owó ẹ̀ then we will. Let's leave that aside. Kí ló máa mú? Mi ò fẹ́ kọ̀rọ̀ mi dàbí aláwọ̀ ẹ̀tù tó bá rí lọ wọ́n ní kí ló fẹ́ tí ò kọ́ sọ máa ń díẹ̀ tó ní òun fẹ́ shopping kan tó ń gbé rẹ̀ fẹ́ lòmí ẹ jẹ́ kí ọ̀rọ̀ mọ́tẹ̀ẹ̀tẹ̀ ọkọ̀ bọ́ sí náà kí nǹkan tó lọ lẹ́nu ẹnu mi dìpà. You are still worried. I want you to have this rest of mind that whatever I say definitely cut the machine here. Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar! Ẹ ṣé o, thank you very much o, thank you. So má worry, Are. I would love you to have something. Mi mọ̀ bóyá ní ojú iná. Ojú iná. Ṣé tó máa kọ́ sí ògógóró ní kòtò mú? Ṣé rí tó máa kọ́ ń proceed jáde ẹ̀ first proceed yẹn? Òun làwọn máa mú yẹn ló máa ń kàṣí stomach mi. Ìkùn mi gíràn, àwọn ilé ìtẹ̀wé omi ló máa ń jọ lẹ́nu mi. Àìgbọ́n tẹnu ẹ̀yẹ lóko. Funny dude, don't worry, kò sí ojú iná kankan bí bàbá. They will get you a very strong drink. Mama. Ẹjọ́ tó yọ lọ́hùn. Àánú náà ni mo ń bẹ̀rẹ̀ ìfún báyìí. Ẹ sàánú mi. Ṣé kí n máa sọ kí n sàmọ̀ tọ́ra? O lè ránú gbà. Àlọ́ ò lè ránú gbà sẹ́. Ẹ má ṣe pé fún mi. Mo ń ṣe sọ fún mi wọ́n ní àbọ̀ wọ́n mú mi. Ìwọ́nù yín mọ̀, mo ń sọ wípé kẹ́ ẹ sọ pé èpè ò dáa. Àṣà àgbàlagbà àṣẹ wúmà mi ẹ má ṣe pé ẹjọ́. Stop kí ni orí ẹ̀ dàrú àbórí ẹ̀ sáré ni. Stop kí ni. Ẹjọ́ tó lọ lọ́mí ìfẹ́ ìpè, àánú lè mi tọrọ. Àánú ni mo rí gbà á ní orí ọ̀kẹ́ ẹ̀ sánú mi. Jẹ́ tuntun fún ẹ, bó ṣe wà ẹ́ alábùkún ayé àtọ̀run ni ọ́. Ọjọ́ kìíní àti ọba bá mi olóògbé kọ́ mi fún yàn, oníkàmọ̀ ya kámẹ́rà, oníwọ̀ kákò báyìí, oníkàmọ̀ ya kámẹ́rà, kọ́mọ fídíò. Ṣé fídíò mo fi mú ọ? Tí mo fi sọ pé stop ẹ̀ nánu, bí ẹ mọ̀ pé lómi máa hu eyín òkè kò ní mọ̀. Lọ́kàn máa fi eyín òkè ṣépè fún yàn. Bí ìgbà tó pé ẹ fi nǹkan sẹ́nu bá mi sọ̀rọ̀ níjọ́ ni pé mò ń gbọ́kọ̀ fún yàn. Ó máa díjọ́ kejì báyìí ọ̀rẹ́ mi ó gbé sọ̀rọ̀ dé ni. Ṣé n tó sọ pé ìyá òun kú? Kí ni mo wá fẹ́ ṣe sí? Ó ní ìyá òun kú òun fẹ́ sí, ó kàn fún mi ní gbogbo tó rì. Mo á rò pé èmi ò lè máa ṣe wàhálà fọmọ ẹlòmíì jẹ. Kó náà tiẹ̀ wakọ̀ owó òbí ti rí. Rẹ́fàsì ni. Ó ti wa mọ́tò bí ọwọ́ tàrí dáadáa. Ó dà pé orí ẹ̀ ń gbálẹ̀ gan. Ọjọ́ tẹ̀ rí gangan gbogbo iṣẹ́ tó fẹ́ ṣe iṣẹ́ 3 hours. Tó bá jọ́kọ̀ mi lọ́nkọ́. Ngba 5 hours ọ̀dọ́ràn 3 hours ọyẹ́ kan dọ̀ràn ẹjọ́. Lè dá fọ́pọ́ sí bá mi jiyàn yẹn. Mèmí tó ń gé o tó ń dé padà. Ẹ bá má gé mi. Kí fi ẹlẹ́kọ̀ọ́ máa géré àbí? O ti wá géré báyìí náà nìyẹn. Láyé tí èkó indọ́sírì àbí tó èkó mi láyé, wọ́n máa sọ̀rọ̀ bó ti máa ń sọ̀rọ̀ ẹ mọ́. Mi kú indọ́sírì mo wà náà, mi ò lè kúrò ẹ mọ gbọ́gbọ́n bá rorò náà yìí máa bó nílé gbé ní àjọ ọmọ yìí mọ ní ẹjọ́. Ẹ̀wọ̀n wọn tún lè gbé mi wá mi. Kò sí tí ò lè ọjọ́ kan lè pààyàn lẹ́lẹ́ mi. Sọ yóò dà kó o lè fún ọ. Gbàdúrà nǹkan o lè kọ́ ọ̀kan tó ń gbé sórí ẹ̀. Ẹ ti fẹ́ tà? Ẹ má tà. Èlò lókùn tí mo fẹ́ fún yín. 2.5 lókùn tí mo fẹ́ fún yín. 2.550 lówó ẹ̀ tó fẹ́ fún mi. 2.550 lókùn. Ọ̀dà máa sọ 2.6. Ọ̀dà mi ìfẹ́ 47 gan sef. Mi ìfẹ́ 48. Ẹ má gbé mi ní kọ́ndíṣọ̀n tí mi ò nílé mi tọ̀ pé jọ. Máa fi ọ́ndẹ̀. Àní mi ò fi owó ẹsẹ́. Mo ti gbọ́kọ̀ mi àbí gbà. Ẹ bá ti pé tó ti yọ́ sí ní tí mo lè sọ fún ọ lẹ́bi kí bóyá kò lè dájú ìtọ́wọ́ pátápátá. Lọ wá àmọ́ àti ìgbẹ́lẹ̀. Mo máa ti lọ́dọ̀ wọn. Wọ́n wá kọ́ tèmi o. Àbọ̀ báyìí mo sì lóṣòdì kan fọlọ́kọ̀. Kí máa lọ gbé sọ́kà rẹ̀? Bẹ́ẹ̀ni, ọkọ̀ tèmi àlọ́ ò lè rí mọ́. From driver to sọ́kà rẹ̀. Ìkankan láti yóò láti kù. Àbọ̀ tí àbí kí ni? Irú transition wo lẹ wá fún mi báyìí? Gbogbo àwọn tí mo ti gbé wá rí pé driver ó wá ti lè fi gbé kàdà. Tó mo ti ń sọ wọ́n lè tó bá padà sínú ilé ó ti lólè o. Àwọn ọmọdé Saka. Ẹsẹ̀ mọ̀ pé Saka. Saka yẹ sọ fún ọ láyé ẹ. Tí èkó industry ṣe mo ti sọ fún ọ, tí èkó olùgbò àdúgbò yìí, tó bá tún wá bí kò wá tún bẹ̀bẹ̀ òsì kan káàkiri, wà á mú náà fojú ẹ rí. Ẹ wo ẹjọ́ sẹ́rí èmi náà ṣe èèyàn burúkú. Ọlọ́run láwọn tẹ bá rí níbi under bridge bí Agége, tẹ bá rí ayẹkẹ tántàlà, ẹ fèrè mi lọ́wọ́ ẹ̀. Ọlọ́run bá ń gbọ́ mí ṣe èèyàn burúkú àtijọ́ ṣiṣẹ́ dáadáa. Ó ti fi bí mo mi tọ́ ipò rí ẹ ti dàrú ó ti já wèrè. Àwọn tó ń dọ̀tí Ọlọ́run, ó fi bí mo mi náà. Mo gbọ́kọ̀ fún ọ ń bí. Ọwọ́ ìjọ sí ọgbẹ́ yẹ̀wò sí ìjọ gbá ẹ̀bí mi lọ sí patí nílùú wa. Tó ògbó lọ́ mi. Káfọ́tù káfọ́sì ìwòsí oníjẹ́ kọ́wọ́ mọ́ ní tèlá ẹ wo bí ọ̀rọ̀ bá yọ
ibi ó já sí ní iyọ̀ ó máa lágbára. This is the man I'm talking about. Àwàyè lórúkọ ẹ̀. So nǹkan tá a máa ṣe ni pé Mr. Àwàyè. Mọ́tò tí a gbé fún yín yìí ẹ make sure pé ẹ ń deliver owó tájọ agree sínú àkáǹtì síta every week. Àwọn ni màmá ti deliver owó. Mi ì fẹ́ because I trust you. I wouldn't want gbogbo ìtẹ́ ti sẹ́ńsọ yẹn fún oyún ọ̀kan. Ẹ wojú èmi dáadáa, ó ń gbá lórí tèmi gan-an. Ṣé bẹ́ẹ̀ pé mi dúdú àwọn pupa? Èmi ò ń ṣaráàlú òyìnbó, àjọ wà ńlẹ̀ yìí ni. Tẹ́ bá bẹ́ẹ̀ mi dánwò èrèwòrè máa ṣe yín gidi gan ni. Tẹ́ bá tó pé bí àtọ́ pé bẹ́ẹ̀ ṣe wà yín sí wú yín, tẹ́ bá ti ráwọn aráàlú òyìnbó, ẹ tó pé tí ráwọn tẹ́ fẹ́ máa gbá, tẹ́ fẹ́ máa tìbọ̀ sí lára. Tí ẹ bá wá deliver ǹjọ́ tọ́ bá ní kẹ́ wá deliver fún mi. Ẹ ti ní problem. Mo mọ ọlọ́pàá o, mo mọ sójà, ẹ mọ àwọn gòdògòdò, mo mọ wọn dáadáa jọ ń jẹ́ inú àwo kan náà ni. Tẹ́ ẹ bá ṣe wèrèwèrè máa ṣe yín, mo ní kí n sọ fún yín. This guy is not the kind of person to mama pariwo mọ́ lórí. I trust him. Sir, ẹ fi wọ́n lẹ̀ o. Ẹ yẹ kí wọ́n landed ṣé mọ̀ pé obìnrin a lè fi attitude obìnrin ká fi wé tọkùnrin. Ẹ̀tẹ́yìn bá wo level tẹ́yìn fi ń bá mi sọ̀rọ̀, ń bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí akọ. Level tẹ́yìn fi ń bá mi sọ̀rọ̀, wọ́n bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abo. Madam, ṣé bẹ́ẹ̀ ń wò mí náà, èmi náà kì í ṣe pátá. Yàtọ̀ sí pé mò ń driving, iṣẹ́ orin ni mo kọ́kọ́ la ọjà mi ò lóhùn rẹ̀ mo máa ń ráì fún mi fáwọn olórin. Tẹ́ bá gbé nǹkan tó sọ pé ẹ pọ̀ ọlọ́pàá, ẹ pè sójà, ẹ pè EFCC tán bá dé bí ìjọ la máa ṣe ayé pọ̀, èmi ni mo kọ yẹn. So èmi náà mú ìwà yìí, bàtà wàhálà ni mi ò, mi ì dẹ̀ ń fa wàhálà. Ẹ mọ̀ pé ojú ra wọn lọ, gbogbo àwọn ọlọ́pàá tẹ̀yìn mọ̀ yẹn ọ̀tọ̀ ni o. Àwọn tẹ̀mí sọ yẹn mọ̀ pé wọ́n jọ àwọn èèyàn ọlọ́pàá tẹ̀ mọ̀ lọ. Hello, sis. Calm down now. I need more trust in it. So you have absolutely nothing. Yes, of every week ẹni mama nǹkan tẹ́ máa ṣe fún mi ní pé máa fún yín nọ́mbà mi. Ẹ bá mi send address ilé ọ̀dọ̀ yín. Ẹ fún mi ní nọ́mbà next of king yín àti bí tí mama send owó yẹn sí. Kò sí problem, kò sí wàhálà yẹn ló kéré jù. Ẹ jọ̀ọ́ ká má fọwọ́ lẹ̀ sọ̀rọ̀. Ṣé ń gbọ́? Okùnrin lè fi gbé títà o. Oníṣẹ̀mú tẹ ọ̀dà wọn ò débi látàárọ̀ ṣé ìṣẹ́jú mi lọ́bìnrin rẹ̀ náà rò sẹ̀mú ńlẹ̀. Wọ́n máa gbóúnjẹ wá fún yín, kí tẹ̀ ń ṣe hàn ìhàn ìbẹ́ tẹ́bi ń pa báyìí. Má jẹ sẹ̀mú ìjọ kò lè. This man is very funny. No problem, I'll give up. Ẹ jẹ́ kí mi tẹ̀lé yọjú sí wọn, kò tẹ̀ lójú tó gbó. Ṣé ẹ̀jẹ̀ trust guy eléyìí tó ń ṣe bí elébi ní pípọ̀ ní padà gbé mọ́tò yín lọ. Súnmọ́ mi kò mọ̀ wá mi, súnmọ́ ẹ ni mọ̀ wá ẹ. Káfọ́ tún wọ́n tún káfọ́ sí wò sí oníjẹ́ kó wọ́n mọ ìtẹ́ ẹ wo bí ọ̀rọ̀ bá yọ ibi ó já sí ní iyọ̀ ó máa lágbára. Ó tún sẹ́wọ̀n. Ẹ̀mẹ́ni. Àwàyè. Kí ló ṣe rà á máa ní? Ọlọ́run ṣàṣẹ̀ṣẹ̀ fún mi lọ́wọ́ ẹ̀ ògbóni tí mo wẹ́ kódé láti Amẹ́ríkà. Tó ń pè mí pé kí wọ́n gbé òun jáde lẹ́yìn ìgbà tó gba mọ́tò lọ́wọ́ ẹ̀. Òun lè mú sí ọkùnrin fún mi pé kí n bá mi kí n máa fi ṣọ́ọ̀pì òun kí n lè máa dìlíbà. Gàdẹ́mí ẹ máa wo orí ẹ máa wo bọ́lọ̀ ń ṣe sórí ọjọ́ náà ní ìsìnkọ́ wa máa gbé sórí bí orí ò bá ṣe sọnù ló ṣe irú nǹkan tó báyìí. Ọkọ̀ tó ń wò yìí direct okùn lèmi bá dì láti bọ́dà tí irítí ló gbélé fún mi kò gbá interest lórí ẹ. Kò fi kankan lé. Kò fún kankan kún. Kò dáhùn. Àlèfẹ́lẹ́ ìtẹ̀ta sí wúbà láwẹ̀lẹ́. Wúbà. Owó wúbà dẹ̀ ju owó kárí àná. Wúbà mbàkẹ́. Wúbà. Olùsí tọ́gbà ọyọ àgbọ̀kọ̀ ìlú bẹ̀. Olùsí tọ́gbà ọkọ̀ náà mi ọkọ̀ tí ẹ̀ kàn dá. Ṣé ẹ̀yọ́ máa fi kú wọ́n mi? Tọ́ bá gbọ́mọ náà mọ̀ pa. Ọmọ gbọ́mọ. Ọlọ́ngbọ́. Bàbá o, ògùn dúdú ó ṣe o. My God. Ògbóni ṣe wá ní fọ́tò tó ń wò yìí. Kò sí ìdí tó jẹ́ kí mi fáńfáń mi tẹ̀lé ìlú wa bíbá yìí. Mo fẹ́ ká jọ rub mind lórí mọ́tò tí mi fáńfáń mi tí mo ṣe gbà yìí. Bóyá ká máa ṣe ní per week ni àbí ká máa ṣe ní daily exchange. Fàṣẹ jọ ń ṣe tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n náà lè máa rí nǹkan fi sẹ́nu àbí báwo ni. Má jà síbẹ̀. Mi ò gbà láyé mi tiẹ̀ lè gbà. Láyé mi ò lè gbà rú ẹ̀ láyé. Kí ló fẹ́ fà? Ó dàbọ̀ ọ̀dà kankan mọ̀. Obìnrin kan ó bímọ. Eyín tó ní eyín ẹ̀ bàbá eléyìn burúkú ní eyín ẹ̀ yọ síta báyìí. Eyín iwájú ó jọ síta gangan ni. Ó wá bí first born ẹ̀. Níbi títí ń bọ̀ ọmọ yẹn ṣeré lọ́wọ́ báyìí. Títí ń pé ọmọ mi ò akúrúbete. Ó fẹ́ sọ ọmọ sókè báyìí. Eyín ẹ̀ tó yọ gangan ó sá ọmọ láwùjẹ. Bọ́mọ ṣe kú nìyẹn. Tó máa bí second born. Ó fẹ́ bọ́mọ ń ṣe báyìí. Tó bá ti fẹ́ gbọ́mọ jó, a kàn ṣe sẹ́gbẹ̀ẹ́ kan báyìí.
ìwọ̀n tó ṣe ní lẹ́ẹ̀kan kì í ṣe ní lẹ́ẹ̀kejì mọ́. Wọ́n ṣe ó mọ̀ pé tó ń bá tún sọ ọmọ báyìí. Èyí yẹn máa tún gún láà. Àtúngùn. Ohun tó ṣe wá lẹ́ẹ̀kan mọ́ jù sí. Bá a ṣe ń chẹ́ǹjì ọkọ̀ fúnra wa ló jẹ́ wọn gbọ́kọ̀ lọ́wọ́ mi. Oore tiẹ̀ ti dénú. Jájọ máa jẹ léyìí tó bá rí tó ṣẹ́ lọ sẹ́bọ̀ máa fún mi kémi náà máa fi sustain. Eléyìí kò gbọ́dọ̀ tún bọ́ mọ́ wa lọ́wọ́. Kò sí wàhálà ló dífá fún pé ikú tó pẹ́ lẹ́dìí kò gbọ́dọ̀ tún pẹ́ léwúrẹ́. Kò tó bẹ́ẹ̀ kò yẹ kó pẹ́ léwúrẹ́ o. Ọmọ ìyá mẹ́fà tó bá kú sóko ẹgbẹ̀fà wọn ò gbọ́n ni o. Stupidity pa wọ́n dànù. Máìkì stupidity pa wá. Gbà ká tẹ sọ̀rọ̀ ní mọ́tò yìí. Màá wá ọkọ̀ yìí. Ṣé wáyé kì í tí mo mú fún yìí? Ṣé ṣe gbóná fi ń start ẹ̀ wá kò máa fi unlock? Wàá máa fi lock, wàá máa fi unlock ní button eléyìí lò. Open and close. Àgbàdo mi. Màá gbọ́ òun wèrè. Wọ́n mọ̀ pé ó tuntun sẹ́ o. Ó tuntun sẹ́ o. Ó tuntun sẹ́ o. Wàhálà. Ọ̀rẹ́ kìyàwó. Ọ̀rẹ́ kìyàwó. Ọ̀rẹ́ kìyàwó. Ọ̀lẹ́ntẹ̀ la fa ọ́. Bíbí bá fa ìkẹyà tẹ̀lé. Ọ̀rẹ́ kìyàwó. Àwọn èmi ọ̀fẹ́ rọ́bìsì. Èwo ni ẹsẹ̀ ń sítì gan iná tí ó pò sí. Ẹ̀mí ìwọ̀n délé máa kọrin. Ẹ̀mí ọ̀fẹ́. Ẹ̀mí ọ̀mọ tí ń dárin mo sáwò kò ní ọ ni. Ẹ̀mí ọ̀tẹ̀ ìfẹ́ rọ́bìsì àwọn orin gidi mo máa ń gbọ́ sétí mi. Àwọn orin bí orin Pasuma, Alhaji Baso tí gbọ́dọ̀ máa lè ṣe ẹ̀mọ́. Àwọn orin tó ká máa kọ ìwé yẹn gbá wò ó. Mi ò fẹ́ dára bá wà ní kẹsàn-án jẹ. Bí ilé máa kọrin. Ṣé mo ti wà yìí? Inú mi ń dún bàjẹ́bàjẹ́ báyìí. Láàárín mi àti ẹ. Gbogbo pàtí màmá dé tí wàá ní ẹ fún mi nìkan sí. Màá sanwó papọ̀. Ìṣẹ́ ń ṣẹ́ mi gbà náà. Ìyáláyà yà ń jẹ mi lọ́wọ́ mú kan ló pákéjì òfò. Àmọ́ nígbà tó lóun gbèbí ti ṣe dé, ó ti kí ọ̀rẹ́ awayere. Wọ́n máa ń sọ pé àdùnbárìn mọ́tò sí ìwọ ni. Ó kọ̀ mẹ́nu. Lóòótọ́. Àdùnbárìn mọ́tò sí ní mi. Bí ọba bá mi rìn, bó bá tó sí kọ́lọ̀ owó eré rẹ̀ sókun. Torí bẹ́ẹ̀ ṣe ń wò mí, kò sẹ́yìn tó bá mi rìn tí ọ̀la yà á sí. Mo sọ. Kí ló fi mọ̀ tó? Bẹ́ẹ̀ ṣe wò mí, ògo fọ́jì níbẹ̀ lórí mi yà á sí. Bẹ́ẹ̀ ni, ayé bá mi rìn fọjọ́ mẹ́ta tó kọ́lé. Ó sì ní ẹ̀kan tó bá mi rìn láàrin ìṣẹ́jú kan ó gba promotion ni. Ṣé mi wá ṣe mistake láyé mi báyìí? Èyí tí mo fi ń pẹ̀lú ẹlẹ́nu sọ̀rọ̀ sí òye lu ẹnu mi. Ògbólígbòlì bẹ̀rẹ̀ aṣọ òǹjọ wúlà. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, Adùnbárìn mọ́tò sí ni mí. Tọ́ba ara ń tọ́ba mẹ́rin tó tòsí, ẹni kọ́ lọ wọ ẹrí rẹ̀ sókun. Bẹ́ẹ̀ ni, nítorí kò sẹ́ni tọ́ba mẹ́rin tí ò sórí ilé rí. Àlùbáríkà ara rẹ̀ ló ń gbé o. Àlùbáríkà ara rẹ̀. Ẹ wo ọ̀rẹ́ yìí tẹ́ ó ti wá sún mi báyìí. Orin kọ́ máa ń kọrin kiri láì. Sọ́ọ̀jẹ́ yẹn ojorí àwòkò ni. Orí ń gbénu mi ni. Báwo ní tẹ́ bá wa ni kẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ ṣe kì mí pé Adùnbárìn mọ́tò sí ni mí. Ní tẹ́ bá wa gangan níùsì mo fẹ́ gbọ́. Ẹni tí èmi ń wá ọkọ rẹ̀ tájọ́ ń pin wà ó gbọ́kọ̀ lọ́ọ̀ mi. Bí ẹ ti gbọ́kọ̀ lọ́ọ̀ mi gbogbo wa jọ ń ṣiṣẹ́. Nígbà tí ó rí àánú tó tayọ lórí o. Bó ti wà yí òun ni mò ń jẹ. Ṣé bó orí pọ́nmù rẹ̀ yàtọ̀? Èmi náà fẹ́ sọ pé ó la dìmọ́ra bíi ti wèrè láì ṣe pé bóyá yẹn ti àdìmọ́ èrò. Owó tó bá ná kù ni mò ń ná báyìí. Ṣé ìwọ náà wò dára? Wo orí ẹ̀ orí combination fìlà ẹni tó dé láti ilé ìbólógún látòkè nílẹ̀. Èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀ fìlà díje síkìrì eléyìí. Ìgò tó dé sójú ìbò apá rèé. Àti pé sẹ́ẹ̀tì tó wà lọ́rùn rẹ̀ náà sẹ́ẹ̀tì apá rẹ̀ ni. Ẹ̀dààmú lẹ́kì. Ṣòkòtò yìí ṣòkòtò ọgbà fàmìlì ní ọ̀jẹ̀. Tábà wò dáadáa, Tọ́yìbù ní ọ̀nà ìkànnì. Bọ́lá ṣe rí gbogbo rẹ̀. Ọ̀sàjọ́jọ́ owó ṣàmù ni. Ọ̀gá ẹgbẹ́sẹ̀ ilé ẹgbẹ́sẹ̀. Mọ̀sàkọ̀jù. Sórí tí máa fa ọ̀rọ̀ tí ò ṣe mọ́ bá mi. Bóyá mi ta wá mílẹ̀ nù. Mo mú wá pé tí bá ń dà fún yẹn bí títí ń dà fún yìnyín gbàgbé. Mo fẹ́ kó wá ìkírísì owó àjọ lọ́dọ̀ rẹ̀. Mo sọ bẹ́ẹ̀, ogún fàájì níbẹ̀ lórí mi. Àmọ̀ kú oríire o, congratulation. 1,500 náà ni àjọ tí wọ́n ń dá tẹ́lẹ̀. Èló ni wọ́n á fẹ́ dọ́bù rẹ̀ sí báyìí? 10,000. Cash in 3,000. Ó lọ́wọ́ mọ̀ san 3,000. Kí nìyẹn? Sọ̀rọ̀ wá nìyẹn.
ṣé promotion nìyẹn bẹ́ẹ̀ la fẹ́ promotion láti 15 fún yóò máa dájọ́ 10,000 yíyún ni wọ́n pè promotion èwo ni ká máa dájọ́ 3,000 lọ́run times 2 kọ́ nìyẹn rọ́bìsì. 10,000 tó máa dá. olè yẹn pọ̀ jù fún mi ká kọ́ bẹ̀ láti 5,000. ó ní ọjọ́ ọmọdé 5 orí àfọ èmi mo ní mọ́lá àárọ̀ wá sí i. lòun lè máa dẹ ẹsìn ìjẹun máa pọ̀ kò lè kó. ẹni tẹ́lẹ̀ fún afámi ṣé mi fún afámi kàmẹ́ kó láti. òkú ẹ orin tó dáná ò tí pọ̀ ẹbí 25 náà ni owó lọ́wọ́ ti dá lọ́wọ́. ó ti rórí ọmọ ta sí. kọ́lé kí n ráyè. fún eléyìí wá sọ yìí. gẹ́gẹ́ bí ìyálájẹ tí mo jẹ́ látòní ilẹ̀ ẹ̀ẹ́dọ̀dọ́gún ẹ̀ẹ́dọ̀dọ́gún yẹn. àṣọwọ́n sọ àṣẹ. ẹ mọ̀ pàṣẹ ẹ̀ẹ́ni sẹ́lẹ̀sẹ̀ ẹ mọ̀ rí ṣe ẹ mọ̀ rí jẹ. ní àkó jágbá àdúrà lè fi ṣe kó ṣe ìrísẹ̀ lé mi lórí. ìrísẹ̀. bíbí bá fa ìkárà wa tẹ̀lé ọ̀rẹ́ kìyàwó eléyìí máa wù mí o fọ́rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọ èèyàn tó jẹ́ ọjọ́ dàbí mú. ẹ̀rù ló ń bà mí ibẹ̀ wo ni àlejò pàtàkì náà ní ó lè gbé mọ́tò yìí wá sí i. bàbá ọkọ̀ tí Elédùmarè ń ṣẹ̀ṣẹ̀ ṣe fẹ́mi àwàyè fámi ìwé yìí. kí ló ń ṣe ọkọ̀ yìí? ọkọ̀ yìí ọ̀pọ̀pọ̀ gan. àwáyé nǹkan tí mo máa ń sọ yìí gbogbo èèyàn tó wà nù ilé yìí tó ń gbé nù ilé yìí kò sẹ́ni tó yẹ kó kókó nù ilé yìí ilé wọn náà kó lọ kò wá sẹ́ni tó máa wà nù ilé tí ò ní ṣoríire oríire ti wá kàn wọ́n náà tó fi lè rí owó tó fi rọkọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run tí wọn náà bá máa kókó nù ilé ẹ̀ ló kó lọ. àmì àṣàmọ́ point of correction kì í ṣe pé bí a mọ̀ sán pé mo dájọ́ àdákó tí mo fi ra mọ́tò yìí o ẹnìkan lọ́lọ́run rán sí mi tíírítí ló wò pé bẹ́ẹ̀ mi fámi bí mi ò ṣe níṣẹ́ lọ́wọ́ fámi ló wá ra mọ́tò yìí sí yìnkí àmì pé kí n máa fi ṣiṣẹ́ o kí n máa deliver ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ là. ẹ ọkọ̀ ilé yìí tó rà yìí mo fẹ́ máa fi ṣiṣẹ́ yìí. àtọ́lá mọ́tò fún àtọ́lá mọ́tò fúnra rẹ̀ ìwọ ṣáà ló gbé mọ́tò yìí wá sínú ilé wà á ní dípò sí mọ́ ẹ lọ́wọ́. mọ́tò ilé yìí ọkọ̀ yìí pọ̀pọ̀pọ̀ ọ̀pọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ wà á máa lọ rí wà á máa bọ̀ rí èyí tó wá jà jù ní pé má jẹ mí lówó ilé bí èèyàn bá jẹ mí lówó ilé kì í sọ fún ìsọ ni owó àdúrà dùn. bàbá ẹ̀ mọ nǹkan ẹ jẹ́ kí n sáré jáde kí n dé tí n bá dé màá mú bí àgbà fún yín. ó pọ̀ ọkọ̀ yẹn pọ̀ bí o gbọ́ kú ọ̀pọ̀ gan-an àwọn ayé nìkan onínọ́mbà mọ́tò yóò ní nọ́mbà oríire tàrẹ̀rẹ̀ gbogbo èèyàn tó bá gbẹ́nu lé oríire gbọ́dọ̀ jẹ́ sí wọn bẹ́ẹ̀ bá lẹ̀ gbẹ́nu lé náà lọ́wọ́ fẹ́ sóríire ẹ wá rí ọ̀pọ̀. bíbí bá fa ìkárà wa tẹ̀lé ẹ ọ̀dọ̀ bẹ̀ òmùtí o kì í mutí. ń bí wàhálà ti panu ẹ̀tùfà ní fàmọ́ya ó ní kinní kan ń ṣèun lẹ́yìn jẹ̀díjẹ̀dí mú ní abá ní kó mu jẹ̀díjẹ̀ o èmi sì sọ fún pé fi kóòkì mi ṣe lọ́ba nírọ̀ òun mú rọ̀ ló mu tí ẹ ta ó yó bí náà. dájúdájú tí wọn tó kúlù bá ṣẹlẹ̀ tí ó dọ̀bẹ̀ fún ayé bá fi mú nǹkan tó bá yó ṣé yẹ pé àwọn ògùn dúdú wà ń bí pẹ̀lú àwọn ọ̀kì. ògùn dúdú lè rọ lọ́tì. èmi ti mọ ibikíbi tó má ti wà báyìí àwọn máa ń kàn ń ṣe fàájì bíi pé káyèèyàn tẹ̀ ṣe kíni káyèèyàn bẹ́ẹ̀ ni kéèyàn délé kíyàwó èèyàn mú bìtì fún yàn ni. wèrè yóò náà ọyọ bí olóṣì. ìfà ló fa wèrè á jẹ́ pé nǹkan tó ṣe. ìfà ti fa wèrè lápò ya olóṣì. àṣebí ìròyìn bí ṣe ń ṣẹlẹ̀ lánàá ni ìròyìn bí tún ṣẹlẹ̀ sí mi náà bí tí mo sùn lánàá. adágún yìí o ní hòtẹ́ẹ̀lì lèmi fáwọn fámìlì mo fẹ́ gbélé lánàá ògbélé kan bá pè mí pọ̀ fẹ́ wá kí mi àṣé òun náà ti mọ̀ nǹkan yó ló bá dé inú hòtẹ́ẹ̀lì ló ká àwọn ọmọ méjìlá ó dé àwọn ọmọbìnrin rọ̀gbọ̀dọ̀ ló bá ní pẹ́pẹ́ sí o òun wá pọ̀ sí o ló bá ní aganjú lòun máa fi wá o àwọn ti la tán o kò lóòsì lọ́ máa gba ọmọ ògbólé ní sùúrù ẹgbẹ́ ń búgo ìgbà tó rí pọ̀sì tán oúnjẹ tó yà tó yẹ kó jẹ àṣọ ọṣà pẹ̀sẹ̀ntì ní wèrè ló bá fóúnjẹ tọrọ fún yàdúrà. ayọ̀ mo kú ọmọ ìparẹ́ ó kígbe mọ́ irú kílẹ̀ lè. nínú ẹgbàá ọ̀dọ̀ bẹ̀ ọmọ ọlọ́mọ. ó tún kọ̀ tí swala
láàrin mi àti ọ̀kadà ni alájẹ́ mi gbé lọlé. Irọ́. Àwọn gbé sórí ọ̀kadà máa gbé lọ ni. Tó bá pé mo wà ń bí ni mo bá ṣe fídíò ẹ̀. Mo bá fi wá fọ́lọ́. Wá kí ló dé? Wọ́n gbé kọlù ẹ̀ máa kọ gbé. Mo kọ́ ti kọlù kọ́ dákẹ́ máa ń náà kọlù. Hello Ògbólì. Hello. Ṣebí Mr. Waye ni mo bá sọ̀rọ̀. Lóòótọ́ èmi fáńfáń àwọn èlé mi sọ̀rọ̀. Ta ló ń sọ̀rọ̀? Ó tẹ̀ ti da bẹ́ẹ̀. Láti bí àná mo ti ń pe nọ́mbà yín ṣíṣọ̀ ló sọ. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Adéhùn ló mégùn jalè náà. Lórí kíni? Bóbí tó bá ń gbọ́ pé wọ́n spanana sọ́ńpọ̀ ti lọ. Ẹ wo bí ẹ má lọ mú mi ṣeré o. Tẹ́ bá ní ẹ fẹ́ wọnú mi máa wọnú yín o máa di gàṣà pẹ̀lú yín. Ṣé wọ́n àìmí ni? Ṣé kò sí padà àdéhùn mi? Ẹ mú mi ṣeré ni. Wo Ògbólì, ara kan Gaza o. Ṣọ́ngbọ́n, no go dey give me answer. Èmi kọ́ ni Mr. Money o. Ọ̀nkọ́lọ́sí o. Kò jákò sọ́ńpọ̀ ti lọ. Ẹ wá àwàyè ẹ dúró ẹ ń ṣeré ni àbẹ́ ń ṣe èrè. Méjèèjì. Òkè ó ti yé mi. Ọ sọ ń gbé yahoo boy ilẹ̀ pè mí àbí tó ń gbé mo ń ju tòkè tilẹ̀. Ẹ dàgbọ́. Àwàyè ìgbà ṣẹ̀gbọ́n àgbè ṣẹ̀gbọ́n légédé. Àbẹ̀wò ìwọ fún wọn wọ́n bá mi sọ̀rọ̀. Ṣé o mọ̀ pé mi fẹ́ mi ọmọ kó ayé ni bí ọmọ ọlọ́jọ́? Ẹ̀yin ọmọ kó ayé ọmọ ọlọ́jọ́ ṣé ẹ̀yin jẹ lórí ewé ni. Gómẹ̀! Èmi ti kó ní lẹ́fọ̀ àwọn tó ń jẹun lórí ewé. Mo rí ọ̀nbẹ́kẹ́bù lẹ̀ tó funfun báláwú. Mo rí àwọn olè tó funfun báláwú mi ò fi yẹn jẹun màá lọ máa jẹ lórí ewé. Sọ́rí orí ìkọ́tẹ́ mi fáfá mi tí mo ti ń jẹun. Mò ń jẹun láàrin agbẹni méjì ọ̀run wáyé. Kó bẹ́ẹ̀ ná. Ẹ wo bí àwàyè ń tẹ́ ń ṣe yìí ẹran mẹ́fà ò ní ká fún yín. Màá jẹ́ kẹ́ mọ́ mi jẹ́ ẹran mẹ́fà kò ní ká. Wàá gbà. Bàbá yóò lè mọ̀ mi. Bàbá yóò mọ̀ mi. Àwàyè máa jẹ́ kẹ́ mọ̀. Ẹ wo ṣé kí ń tẹ́ ṣe yàwàyè ẹran mẹ́fà ò ní ká fún yín. Èmi mo sọ bẹ́ẹ̀ ẹran mẹ́fà kò ní ká. Kí ló ṣẹlẹ̀ tó ń pọ̀ sí wà tó kún jìnnì? Àmàdà fún ẹ̀sùn máa ṣògùn jìnnì o. Kí sàbíjà. Kí sàbíjà o. Kí wàá ní ta ló ń tàn? Alápinni ibẹ̀ kọ́. Alápinni kọ́ o. Láì ṣe ní kòlùjà. Lànà mi fámi níbi tí mo ti ń wá òkú rè máa jẹ lọ. Ní má padà ló bá dá mi tó pé òun fáfá òun lọ sí Banji Street o. Má ní pẹ́pẹ́ sí o. Banji Street ló ń wò tíírítì yìí. Ó wà tẹ́kẹ̀bù ó ní pẹ́pẹ́ sí irọ́ o. Òun fáfá òun fẹ́ kí wùbá gbé òun débẹ̀ ni. Ó dà kò sí wàhálà. Màá gba 2,000 lọ́wọ́ ẹ̀. Ó ní wà fún mi 3,000. Ó wá ní àmọ́ 25,000 lòún pè fún ọ̀gá àwọn là. Ní pé tí má tá gba 25,000 yẹn o, kémi yọ 5. Èmi á bóun ṣe transfer 20,000 tí ó kù. Mo á bí lè pé ṣé èmi kọlà. Èmi ìkà, bàbá ìkà ò lè wojú ìkà o. Mo kàn ló brain fún èrè ni. Ẹ̀gá bá fún mi lówó lànà. Látàn ló ti ń dà mí láàmú. Lórí ọ̀rọ̀ 25,000 ló fẹ́ kú o. Ṣé kò mọ̀ pé o lè gbé o lè gbà ni? Sọ kọlà báwo? Ṣé ń tọkọlà gọ̀ ni? Kí ló ń sọ báyìí? Ṣé wèrè lẹ́ ń tọkọlà? Máa gbọ́ ń tọkọlà náà gọ̀. Kẹ́ mọ̀ ṣe tí mo kọlà ń tẹ̀ kí. Dákun dúró. Sọ́mọ̀ pé bridge of contact ni tó ṣe. Tí àwọn bá dé kóòtù ẹ̀wọ̀n ẹ̀kan wà. Bẹ́ẹ̀ ni mo sọ fún bridge of contact ọlẹ́wọ̀n wọ́n ti kọ́ lẹ̀ ní. Kì í ṣe pé wọ́n ṣẹ̀ máa wòwe. Nítòsí ẹ ti jọ ṣàdéhùn. Àdéhùn níjọ́jú ẹrú ọlọ́fà. Torí ẹrú ọlọ́fà ń sọ fọ́gà rẹ̀ pé tó bá fi kú láàárọ̀ òun ó kú lálẹ́. Ọtí bíríìjì ó ti sẹ̀ ẹ́. Bó ti wà ń pé nọ́mbà rẹ̀ padà fún lówó ẹ̀. Òjò kan nínú òjò nìkan kan ní máa léèyàn wọlé kan lẹ́ẹ̀mejì. Sọgbọ́n. Ògbólì bírèmù tí mo lò fún owó yẹn ló wà lọ́wọ́ mi ni mo fi ń ṣe fàájì bí látàárọ̀. Tí n bá mọ̀ pé owó ẹ̀ ló fi ṣe fàájì mi ò ní bọ́ mu kankan. Ẹbẹ di kí o fẹ́ gbọ́ orí ẹsẹ̀ òrè ògùn ọlọ́gbọ́n òun fún ẹ ló máa gbé tiẹ̀ lẹ̀. Èèwọ̀ ẹ̀bùn ọmọ pé bí ìgbà téèyàn ń jẹ iná sẹ́nu ẹ̀ nìyẹn. Sóyè nǹkan tó bá ti lọ ti lọ ni. Kò tí ì lọ. Àná ti lọ. Mo ní kọ̀ lọ. Mo ní nǹkan ti lọ. Já máa gbọ́rọ̀ sí àwa lẹ́nu. Já máa gbọ́rọ̀ sí àwa lẹ́nu. Abájọ tó ń sábà ló tó ń ṣe òkìní kó dẹ̀ sọ̀rọ̀. Àṣé yẹn gbé mi tàbí lórí ọ̀rẹ́ wo ni mo rí lè. Níbo? Ibo mo rí lè sí. Ìwọ rí lè sí fún. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Ọ̀nà mélòó ló wọlé fún? Ọ̀nà mẹ́rìnlá ló wọ̀ gbọ̀. Mẹ́rìnlá. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Ẹ o. Aláwọ̀ kọ́ a máa gbà jókòó. Èmi o. A máa gba ìyànà ológbò. Èjì o. A máa gba pápá. Ẹ̀ta. A máa gba obi ẹyẹ. Ìrẹ́ lọ gba àdúró mẹ́. Ìrọ́sẹ̀. Bẹ́ẹ̀ dúró mẹ́. Ọjọ́ dàbí mú ní. Ẹ ṣáà máa wòye àwọn méjèèjì o. Bọ̀dá wa ìgbádùn ipò owó máa dá ìgbádùn ipò ẹ wá wọn lọ́lá tó ń jayé tó ràn ọ́lá ẹ wá wọn ọmọ lọ́lá tó ń jayé tí ó ràn ọ́lá owó bí tó ti ń bọ̀ ìgbádùn ipò ó pọ̀ o ìgbádùn ipò ó pọ̀ o owó bí tó ti ń bọ̀ o.
owó bí tó ti ń bọ̀ owó ìyá tó ti jẹ́ eléyìí máa gbẹnu tán. Gbẹ́jẹ́ kò ní o ẹgbẹ́jẹ́ kẹ́ni o gbẹ́jẹ́ kẹ́ni o ẹgbẹ́jẹ́ kẹ́ni o ọjọ́ máa ń lọ ẹ falẹ̀ mọ́ kádàrá ayé ọjọ́ máa ń lọ falẹ̀ mọ́ àwáyé ló bá pọ̀jù lápọ̀jù ó ń pọ̀ lọ́pọ̀ lára ní sóhun tó tọ̀lẹ̀ ká wọlé kẹ̀kẹ́ àbíráyé àwáyé ló. ọgbọ́n àgbọ̀njù nígbà mìíràn á dàbí òmùgọ̀ ẹni tá a ṣe lóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ó fi dínà ẹgbẹ̀je ní lówe mò ń sọ̀rọ̀ mi ò ọlọ́gbọ́n ní ògbọ́n o ikùn ní fagbárí ṣẹlẹ̀ kẹlẹ̀bẹ̀ ní fọ́nà fún ṣògo ìsókú ní ìbàdí jẹ́ epo kí n ní bójú omi jẹ́ ìwẹ̀dá ló sáyé dogun. ṣebí nígbà tẹ́mi fáfá mi tí mo gbà bí wọlé là tí mo páàkì fẹ́ gbẹ́ Lexus yìí adẹ̀wọlé kí ló lè gbé mọ́tò líbí. o tiẹ̀ tí yé mi kan tó ń ṣẹlẹ̀ ṣebí mọ́tò ká gbé síbí báyìí ká wọlé abẹ́ ti padà wá gbé wọlé ni. mo gbé mọ́tò sínú ilé mò ń bọ̀. inú ilé ìbò ṣé wọn tó máa fún fẹ́ǹsì ní àbí orí búkú lílẹ̀ máa mi tọ̀. ó sì tó ṣe pé nǹkan wà lára ẹ̀. ṣé ẹ gbádùn ṣáà yíyá ṣé ṣe tán ṣe yíṣá àbúrò ìbúrúkú ní í ni ẹ fẹ́ kó ṣùgbọ́n lára kùtùtù àbí àti mọ́rú yín bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn tẹ́ ẹ bá ti gbóbìnrin wọlé tẹ́ ẹ bá ti fẹ́ sanwó ẹ máa wá sọ pé téèyàn kan wá gbé mọ́tò ẹ máa plan fún òkè ẹ wá fẹ́ àti fẹ́mi láàárọ̀ ẹ̀yà dé ẹ bá gbọ́ mi jọ ẹ fún mi ní owó mi ẹ fún mi ní owó mi o tí ẹ bá fẹ́ wéèrè ẹ bá mi gbọ́ mi kíákíá sí i. yé sọ́kọ́ fún ẹ obìnrin kì í lọ kí aṣọ ọlọ́kùnrin lọ́rùn o. fún mi ní owó mi o orí mi máa dà fún ẹ tó bá fún mi máa dà fún ẹ ló ṣe àkẹ́ṣe inú ilé yìí olóhùn olùgbọ́n mọ̀ jẹ́ kí n ṣe sì gbé láàárọ̀ ọjọ́ ayé mi ṣe lóòótọ́ tó máa sọ pé ṣìnà ò lérè ṣìnà ò lérè ẹṣẹ́ bí tó máa ń tàn lè ṣe yẹn wẹ̀yí mọ́tò tí kò gbà tí o ti pọ́n ọ̀sẹ̀ mẹ́tàlá tí o ti jọ ọ̀sẹ̀ méjìlá lọ yẹ́ mo ti bẹ̀rù mọ́tò wáyé ní mo ti bẹ̀rù mọ́tò bẹ̀rù ẹlẹ́dàmí tàbí gbé mọ́tò ọ̀rọ̀ wa ti bẹ̀yìn ọ́ ṣòmáyé wọ́n ń wá ẹ níta o wọ́n ń wá ẹ níbi gbogbo ó jẹ́ tètè yá jáde síta. kọ́nà máa fi nǹkan tí Yorùbá kan tí èèyàn rò jẹ ṣẹ́bẹ̀ yẹn wò mí àwọn kọ́sọ̀mà mi kan wà tí mo máa ń gbé dráìvì káàkiri wọ́n wá jẹ́ kó yé mi pé àwọn fẹ́ gbìyànjú láti lọ sí Enugu tí rí tí èmi náà wá pè pé mo fẹ́ gbé àwọn lọ Enugu àkókò Enugu báyìí ó wá fẹ́ lẹ́nu ó bọ̀ léèsì ó jáde mọ́tò dà mọ́tò ẹ wò ṣẹ́ni mọ́tò tẹ́lẹ̀ fáin tẹ́lẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀yẹ mo ti páàkì ẹ̀ sí ọ̀dọ̀ àwọn car wash mo ní kán bá mi fò torí kò ní ìdá kébì fáwọn bá mi kí n máa gbé mọ́tò tó lọ sí lọ sí Enugu kó wà lọ́jọ́ fàyàwọ́ lójú àwọn kọ́sítọ̀. wọ́n sì máa tọ́jú ó yọ lọ sí Enugu àti Port Harcourt papọ̀ àwọn ọmọ tó wá dé. ẹ wo bàbá mi ò lò ju bí 3 days tí n bá ti dé gbogbo etí ọwọ́ náà bá jẹ ṣẹ́ ń gbọ̀ máa wá yanjú ẹ̀. àwàyè tó bá dé báwọ̀ àwàyè. ó lọ fúnra rẹ̀. ọjọ́ máa ń lọ falẹ̀ mọ́ àwàyè ló bá pọ̀jù lápọ̀jù ó ń pọ̀ lọ́pọ̀ lára ní sóhun tó tọ̀lẹ̀ ra wọlé kẹ̀tẹ̀tẹ̀ yá. Àyùbá ilé àríwú lọ́sàn-án kò yé mi òjò ń rọ òtí ọ̀lẹ́ borí ara rẹ̀ pamọ́ o tún kórí kójò bẹ́ẹ̀ o bẹ̀rẹ̀ sí ní wá mi bọ̀ August season náà ń pẹ̀lú èèyàn yẹn báyìí. èmi fáwọn mo kàn sùn mo kàn jí tí mo kàn wọ́n pé ọ̀rẹ́ mi tí mo ti rí ti pẹ́wẹ́ yìí o mo ní àti fojú kan lé nílé ilé ni wá tí mo wá wáyìí mi ò lọ́jọ́ kan mi ò lọ́jọ́ méjìlá o màá lò tó ọ̀sẹ̀ kan pẹ̀lú ẹ̀ máa fara yí ẹ̀ tán ni. ó fara yí mi lórí ara mi ló ṣe ọ̀rẹ́ gidi wo alálùbáríkà wo ní ọ̀fẹ́ kó lé rẹ̀ tí ó rí òjò tí ń rọ gbogbo bí o torí wọn gbọ́jọ́ gbogbo bí ní ti ń rọ o òjò ń rọ báyìí o sì mọ́mọ́ o sì di pàǹpá okó báàgì rẹ̀ o sì ń wá mi bọ̀
ṣé o mọ̀ wípé ìgbà mìíràn wà tó jẹ́ pé téèyàn bá rí ẹni ìbájọ́ lọ́rọ̀ ẹ̀ tipẹ́ tí rí tí a kò gbé èmi fá mi o àwọn gbọ́dọ̀ rí i pé mo dọ̀dọ̀ àjùbalẹ̀ ni gbogbo ọ̀nà yẹn ti yàtọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi máa mi ò tiẹ̀ fẹ́ dá bíbá ẹ̀ mọ̀ mọ́. kò ní yàtọ̀ kẹ̀ àwa ń dìbẹ́lọ́pù sí ni community wa àtàwọn iṣẹ́ àmàlù ojoojúmọ́ ni wọ́n fi ń gbìyànjú àti làkọ́ta àwọn alára náà ràn ìjọba lọ́wọ́ tí ìjọba bá ráyè àti ṣe nǹkan kan ládùúgbò wa báyẹn wọn bá kéékèèké nǹkan ni wọ́n kàn sí tí wọ́n fi lọ àdúgbò yóò dẹ̀wọ́ dúró ó rí pé inú igbó táwọn lọ ṣe sọ fúdù sí òun náà mà ti fi kọ́ sọ́ọ̀sì hùn. àwọn ọlọ́gbẹ́ nígbà jáde méjìlá yìí. wo kátó níbi wákàtí kan ní wọ́n bẹ̀rẹ̀ orin ìjọ hallelujah ni wọ́n máa bọ̀ hallelujah sí wọ lọ́rùn mi ìgbà tẹ́mi alára bá sì pawó mo máa ń yọ ìdá mi wà tí mo ń sẹ́ǹdì owó sí wọn. inú sọ́ọ̀sì wọn mọ̀ pé wọ́n máa dárúkọ mi tó èmi ò kéré náà àdúgbò yìí mọ́. àwọn kò ti pẹ́ ju ṣọ́ọ̀bù lórí. ọ̀yẹ́ gbọ́dọ̀ pẹ́ bí tíyàn bá ti ń rówó ọmọ bẹ́lọ̀ ní kọ́lọ̀ mọ́ ilé ọkọ̀ mi ò ti ń rówó ibi téèyàn bá ti wúlò ní kọ́lọ̀ tètè léèyàn kú mbẹ́ ibi téèyàn ọmọ sin ẹrú mbẹ́ àbí tọ́kọ̀ mọ wà mbẹ́ tẹ́ mọ jà gbogbo wà tọ́mọ bá yín parí ìjà ìṣẹ̀dá rẹ ní kò bẹ̀ kó lé ọkọ̀ ó wá lé ọ síbi tó ti mọ rówó tí o sì ní pàdé àpapọ̀ ọkàn mi balẹ̀ ń bí o. ìyàwó wa kọ ọmọ nǹkan. àdúpẹ́ àṣìdúpẹ́ pé o ìyàwó àtọmọ èèyàn ní ètò èmi ò fẹ́ rọ́ọ̀sì wọnú márẹ́jì kí n má bàa rọ́ọ̀sì out. ṣe ilé ayé yìí èèyàn gbọ́dọ̀ rọ́ọ̀sì fẹ́yàwó tọ́ba rọ́ọ̀sì ṣe wedding ọ̀rọ̀ sí rọ́ọ̀sì out ni. èmi náà ti ń béèrè lọ́wọ́ àwọn ilé látàárọ̀. mo wí pé èyí tí mo dé yìí náà ó jẹ́ sí nǹkan kan lọ mo ṣe mutí o. Oyimuti bẹ́ẹ̀ la yìí. ọ̀rẹ́ rẹ̀ kejì ń kọ́ ọ̀tẹ̀ tí wọ́n wà tí wọ́n ń pa ẹ̀kẹ́ wà. bẹ́ẹ̀ ṣe ṣọtí iye kan waste owó ni owó lẹ̀ ń waste báyìí. yolo ṣé bàkọ́ tó ń pè ní yolo. ní ìmọ̀kan tó ń jẹ́ bẹ́ẹ̀. you only have one life to live. ayé kan ló wà. yolo. ló já sí wàhálà náà fún àwọn yìí lọ́wọ́. what's up how you dey. àwọn ẹ̀gbọ́n mi yẹn mọ̀ kí ilé kan ń béèrè ni ẹjọ́ lè fẹ́ yọjú sí ilé kan kó dáa nígbà tí èṣe yìí kò dáa. see life ta wà yìí you have to be careful o gbọ́dọ̀ wà careful àwọn èèyàn tí òun fi inú ẹ̀ hàn kò kí n ṣe everybody náà ló máa need láti rí see ìyá ẹlẹ́kọ̀ọ́ when it's time yeah I will send some money to her ìwọ náà ni máa rán kó bá mi lọ fún ọ lówó. owó ṣé èkó gbogbo nǹkan lówó lè ṣe ṣá ẹ wo ẹ̀gbọ́n mi ẹ wo àtìgbà tẹ́ ti máa ń dé tẹ́ bá ti dé the same hotel yìí náà lẹ ti máa ní kí n máa bá yín kò dé jẹ́ kó rí bẹ́ẹ̀ tí gbogbo family bá tẹ̀ fi ojú rí yín ẹ wá bẹ ṣe máa lọ rí ìyẹn lẹ́kọ̀ọ́ kí wọ́n tẹ̀ fi ojú rí yín ṣé ní tẹ́ bá ní ẹ fẹ́ fi owó ẹ fẹ́ fi rán mi sí wọn owó tí ẹ fẹ́ fún mi ẹ kò lè dàbí kókó rí yín sójú ẹ̀gbọ́n mi ẹ ṣá ìkẹtẹ̀ yọjú sí wọn. tó bá ti yá mi màá lọ rí wọn myself torí gbogbo family wa yẹn ìwọ nìkan náà ni mo trust it's only you that knows where I base in this hotel so don't worry ìyẹlẹkọlẹ màá take care ọ̀rọ̀ ìyẹlẹkọ later. This awaye that guy that drives the taxi mo ti ń try láti reach her for the past couple of days ní ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ number ẹ̀ switched off I don't know ṣé ó rẹ̀ mí tì í. èmi ò gbúrò ẹ kò pè mí kò deliver owó kankan fún mi bàtẹ́mi ò ti rí kọ́ọ̀lẹ̀ gan tí mi dẹ̀ pé kó yọjú sí mi mọ̀ pé bóyá ẹ ti jọ change ọ̀rọ̀ bí ẹ ṣe jọ sọ̀rọ̀ sí tẹ́lẹ̀. No. When I gave him that car, I said he should be remitting the money to your account. So kò remit owó fún ẹ for the past couple of days. You didn't even tell me. Ìgbà tẹ́ ẹ mọ̀ èmi náà ti sọ lẹ́ẹ̀kan. Ṣé ìgbà tẹ́mi ò ti rí kọ́ọ̀lẹ̀ mú tó pé bẹ́ẹ̀ ti jọ pé báyìí bẹ́ẹ̀ ti jọ sọ̀rọ̀ ni. Okay, I think I have to call him again. Bíkẹ́. Nọ́mbà ẹ̀ ò lọ. Ẹ wò ẹ̀gbọ́n, ó máa wá rí mi tó bá jẹ́ wá rí mi náà ó sì máa rí yín. Ẹni téèyàn bá rí yàn kí n bínú sí. Pé ó náwọn iṣu kan ni kò jẹ́ kí ẹjú rẹ̀ ní àbí kọ̀ọ̀kan. Something is not right. I know that because I trust that guy. So what's up? Ẹ̀gbọ́n mi mo wà òkè ṣe wá rí ibi tí mo ti dé yìí. Mo tátọ́ ni o, èmi ò lọ lélẹ̀ ni o, ó yá kẹ́ tètè bá mi gba rúùmù kan kí n sùn. Débi tẹ́mi ń wò yìí, èsì ẹ̀ máa burúkú jù. Really? Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. Mo fẹ́ gba èsì sára. Fẹ́ gbà. Eléyìí pọ̀ ló ṣẹlẹ̀ gangan. The casa es su casa. Òyìnbó yìí náà ni. My house is your house. Ọ̀dọ̀ máa ṣẹ́yìn lẹ́nu ṣọ́ọ̀bù. Àwa náà lọ́lọ́run jẹ́. Ìyá alájẹ́ lajẹ́. Àwa ni. Ó ní ẹnìkan tá a wá béèrè níbí báyìí.
Àwàyè lórúkọ ẹ̀. Àwàyè. Èmi ò rí rí o. Ìyálájé àwàyè táwọn wà ó máa wà mọ́tò. Ìwádìí dẹ̀ jẹ́ kó yé wa wípé tó bá lọ tó bá bọ̀ ìgbà ló máa ń fàdà bí òtò rọ̀ sí. Ìdí nìyẹn tá a fi wá sí ibà. Ẹ dẹ̀ mọ̀ títí ìbá ní. Ẹ wò ní tó bá jẹ́ kú wọn lú ikú tí wọ́n lù lé wọn lọ́nu. Ẹ ràn pàrọ̀ àwọn òwe máa ọlọ́pàá ẹ fẹ́ sí mọ̀ sọ. Ìyá wa a fẹ́ kẹ́ ẹ parọ́ fún wa torí pé àwọn ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ni wá bẹ́ẹ̀ dẹ̀ ni iṣẹ́ wa là ń ṣe. Ìwádìí yé wa pé arákùnrin àwàyè yẹn tó bá lọ tó bá bọ̀ ọ̀dọ̀ yín ló máa ń fi. Ẹ wò mi tọrọ dé dúró yìí bẹ́ẹ̀ sọ pé ọ̀rẹ́ mi ẹ̀yin lẹ pé ayé lọ́rẹ́ mi o. Ọmọ ọ̀rẹ́ rẹ̀ Ẹbẹ̀jì. Olórí burúkú wo ló bu omi mi? Aṣèrè wo ló bu omi mi? Olórí burúkú wo ló bu omi mi? Aṣèwò ṣé tí wọ́n fẹ́ rí ikú ni ẹ kọ́ fẹ́ ṣe èrè. Bùsáyọ̀ wọ́n ṣépè èpè fún ọ ni. Èwo lè pé lórí burúkú báyìí? Fọwọ́ pé wọ́n ní làákà tí èsì amukun mẹ́kọ̀ọ́. Tí èsì obìnrin pa bólábólà ẹni tó ti ṣe bónọ́ọ̀sì àmọ̀là mẹ́ta. Tó bá fèsì ọ̀nà ọ̀dọ̀ náà tì mí tó bẹ̀rẹ̀ sí ní tú èpè síbẹ̀. Sórí ẹ pé sà tí má súnmọ́ máa sán ọ ní etí. Ẹ jọ̀ọ́ ẹ fi tí ṣe ti yín o bẹ́ẹ̀ ṣe mú àlejò ọ̀ràn wá tó ṣe ń ba gbogbo inú ilé jẹ́ nìyẹn o. Ó tó mo ti mọ̀ pé tí ń dùn yín nù èmi má lè jò wálé tó kẹ́ mo má lè jò wálé nǹkan káyọ̀ parẹ́ mo mọ ìkà tí màá ṣe fẹ́ yàrá àlè wọ́n sọ pé téèyàn bá fẹ́ àwọ̀jù wàhálà kọ́mọ́ gbẹ̀lú bínú kunú mọ̀ gbẹ̀lẹ̀ bínú kunú ni owó mi ti gba fúláàtì mọ̀ gba fúláàtì nítorí pé mo fẹ́ pressurize life yín kẹ́ẹ̀dì fúláàtì hello mo wá lọ sátà àlejò wọlé mo lè lọ sátà àlejò láti Kaduna àwọn mi tí wọ́n mọ̀ sọ tí wọ́n mọ̀ fi ọwọ́ sí gbogbo kẹ̀kẹ́ ìdúrà tí wọ́n sì mọ̀ lọ́wọ́ jẹ padà àwọn mi tí wọ́n mọ̀ kọ́ bọ̀ dígbà tí wọ́n mọ̀ fi ọmọ máa lọ sátà àlejò láti Kaduna máa sátà àlejò láti Adangba máa tún sátà àlejò láti Jos mo ẹ̀sẹ̀ connect àwọn kan níbí máa sátà àlejò látọ̀dọ̀ wọn mo lè kó àlejò 40 wọnú mi máa ní kí wọ́n mẹ́sàn-án fún gbogbo orúlé Ọlọ́run kù sí láńlọ́ọ̀dù wọ́n ti lọ ọ̀rẹ́ nu mi sì ni wọ́n máa ń gbọ́ tí bá bá mo sọ̀rọ̀ báyìí wọ́n gbọ́ mo lè mọ́ bá lóun lẹ́jẹ́ tí màá mọ́ sọ pé ìyẹn bàjẹ́ wọ́n sì lè gbọ́dọ̀ sí yín lẹ́nu kẹ́ ẹ̀ parẹ́ àdínyàn àti gbogbo àwọn tẹjọ́ ń plan lórí burúkú lórí ọ̀rẹ́ tí mo mú wá tẹ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ẹjọ́ kẹ́ sára burú ọwọ́ àlọ́ lóde ń bí ni o àbúrò sọ̀rẹ́ mi o ẹ̀yin laburú máa ń ṣe àwọn mọ̀lẹ́bí yín tọ́lọ́ ascot lọ́dọ̀ mi ó ti yín táburú bá ṣe àwọn mọ̀lẹ́bí tí yín náà wọ́n ascot lọ́dọ̀ yín àbúrò sí ọ̀rẹ́ tèmi o ọwọ́ kọ̀dùnà pápá bora o hello kọ̀dùnà pápá bora o ọ̀rẹ́ tèmi ọwọ́ ajáyé lọ́dọ̀ mi yóò sì jáyé kú ni àmọ́ tọ́lá rò pé bóyá ẹ fẹ́ fọ́sẹ̀tì yìí pa fọ́sẹ̀tì yìí nìkan mo mọ̀ pé àwọn tó kú ẹ̀ wà nulẹ̀ só ti yẹ wà àwọn tó bá kú àwọn tó jẹ́ sẹ́wọ̀n àánú yín tẹ́jọ́ sí àbòsí àwọn ọmọ gbọ́dọ̀ ṣubú àwọn tẹ́jọ́ sí àbòsí ẹ lọ sọ fún wọn pé ẹ wá mi nílé ẹ bá mi nílé ẹ tó bá mi nílé wọn bí nílé ẹ lè sọ̀rọ̀ kankan orí pé wọn kan tó wá lídìí báńdì wọn tẹ́jọ́ ń sọ̀rọ̀ orí pé òun pọ̀rọ̀ jẹ́ wọ́n ẹsẹ̀ fi sí ọ lẹ́nu ni tó bá bí èyí tó kù re ẹ pẹ́ra yín ká sọ fún mi wípé pẹ́pẹ́ yẹn lójú o ẹ ń sọ̀rọ̀ ọ̀rẹ́ mi o ẹ ti kojú mi o ṣé ẹ wíìnì ìyá yóò lè wíìnì kẹwàá lọ́sàn kẹwàá lálẹ́ kẹwàá lóru kẹwàá ní midnight ẹ lè wíìnì o kọ́ parẹ́ ṣé bí wọ́n ti mọ̀ ń fojú mùsùlùmí wọ̀ ìwọ Bùkọ́lá tó ń borí mo ń fojú ọmọ gidi wọ̀ ìwọ ni wọ́n ń fẹ́ mi sàkẹ́ àná ẹ̀mí tẹ́kọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wípé àtàwọn àwọn òyìnbó yìí tán lọ sí inú àwọn mítìnì wọn kọ́ parẹ́ wà táwọn sí àwọn àlejò ẹ fi tí ṣe ti inú lẹ́yìn tó ti ẹgbẹ́ wọn sọ wọn pàrọ̀ sókè báwọn ti pèrè fún wọn wá ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tó ní kọ́ tóbi ní òkú ẹ̀kọ́ kò ní ti tàlẹ́ lẹ́kẹ̀sẹ̀ ló tó ti kọ́ dàbí ọ̀rọ̀ sáwọn ọmọ wà lólé ọmọ tí àwọn ẹ fẹ́ wọ́n yín síbi tó wọ́n ń gbé o kẹ́ ẹ má ṣe wèrè kí wèrè má ṣe yìí o. ẹ ṣáà máa wòye àwọn méjèèjì o. Àdìsá ajá ọ̀mayọ ajá ní pẹ̀rẹ̀ ajá ní gbẹjẹ ọmọ sẹ́yìn òrò ní mi ni a fi pè mí ní Ẹbẹ̀dì. That's fine. Bàbá ẹ jọ̀ọ́ arákùnrin kan la wá dé ọ̀dọ̀ yín orúkọ ẹ̀ ń jẹ́ Àwàyè. Àwàyè. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀rẹ́ mi ni mo mọ̀ dáadáa àmọ́ ó ti tó jọ́ mẹ́ta sí ti ẹ̀rí pé mo pàrọ̀ ní tilẹ̀ tọ́jọ́ ọ̀rẹ́ mi ni àjọ máa ń ṣe àmọ́ suddenly he just dismissed àrímọ́ àṣírí àgbọ̀rà ló fi tú àlè òkú àgbọ̀n kankan èyí ilé tí ń gbé kò gbé pọ́nlé mọ́ ọkà sálọ láìsí gbẹ́dẹ̀ Ọlọ́run kan sọ mi ò rí gbogbo ibi tí mo mọ̀ ni mo ti wá dé ọ̀dọ̀ ìyálájé ta tí máa ń ṣe fàájì ibẹ̀ láti tún wọn pàdé dáadáa kò wá mọ̀. Ìyálájé yẹn gangan ló jẹ́ kó yé wa pé tá bá dọ́dọ̀ yín ẹ mọ àpàdé àlùdíẹ̀ ẹjọ́ máa ń lọ ẹjọ́ máa ń bọ̀ ni ó jẹ́ kó yé wa pé ẹ máa wá jáde fún wa. Ìyálájé ló sọ bẹ́ẹ̀ ìyálájé ọmọ ti sọ ẹ̀kọ́ ẹ̀mọ̀ pọ́ tí ní ń ta ó lè ti mú tí o
báwo ṣe máa ní wọlé ló ẹni pé mi náà parọ́ fún ọ̀tọ̀ rẹ̀ ni àmọ́ mi ò mọ ibi tó wà á jọ wà ní pẹ̀lú yàrá jẹ́ yìí náà báwo ṣe wá ní ọ̀dọ̀ mi létí lè rí gbígbà tí wọ́n ti ọ̀ràn sí ọ̀rọ̀ Okay, you want to just follow him inside. Search your house. Rúùmù ni mò ń gbé lórúkọ. Baba, ẹ jọ̀ọ́. Make sure you search everywhere. All right. Sir, you can't celebrate. Are you sure? Very, very sure, sir. It's okay. Baba. Mi lè gbé pamọ́ èmi lè ṣe dáradára. I'm a fellow Nigeria. Ọmọ ọ̀dọ̀ rere ni mí. Baba. Ẹ máa ní láti dé ọ́fíìsì wa for 1 or 2 questions. Police station lọ́fíìsì yẹn. Bẹ́ẹ̀ ni ẹ police station. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi. Ṣé mo ti wà Ọlọ́run gbọ́? Èmi parọ́. Ẹ ti rí inú ọ̀rọ̀ mi gbọ́dọ̀ mọ́ parọ́ kú tọ́jọ́ orí mi mọ́. Ṣé rí ara mi ò yá? Oògùn tí mo máa ń lò mo fẹ́ lọ gbalẹ̀ fi dé báyìí. Ṣé dọ́kun ẹ má jẹ́ kú sọ́dọ̀ yẹn jẹ́ ń lọ gbógun mi. Bàbá ẹ má jẹ́ kẹ́rù bá yín. Tẹ́ bá dọ́fíìsì wa kò sí kankan tá a máa ṣe fún yín. Kẹ́kàn bá wa dáhùn question méjì àbí mẹ́ta. Mi ìbẹ̀rù ṣe lè jẹun wá rọ̀lẹ́. Okay, no problem. Tí ó bá rí bẹ́ẹ̀, ẹ kàn jẹ́ kó yé yín pé tí àbá ti ráwáyè, ẹ̀yin gan ẹ̀ safe and at any time la lè wá pick yín up. You, let's go. Oh, safe. Ìwọ gan ò safe bó ti lọ. Kí ni mo ṣe tí mi safe? Kì í sì ṣẹjọ́ yín. Ṣé mo ní káwáyè sálọ kẹ́ tó máa ní mi ò safe mi ò safe? Mírọ̀ mi ò safe kọ́ mi ò bá bà ní. Hello. Hello Ìyálájé. Ẹ bẹ́ ní sọ̀rọ̀ àpá. Bàbá ńlá burúkú èèyàn bí láyé yìí tí ẹ̀ bá ń fọ́n oríire ò lè ṣe. Bí ó kí ló dé tó fi ti ọ̀ràn sí mi lọ́rùn náà? Ìyálájé sọ owó wèrè ni. Dàkún sọ gbádùn báyìí sá. Orí àwọn ọlọ́pàá, ọwọ́ àdúrà àwọn ọlọ́pàá mi kó wá bá mi ní mọ́ máa wáyé. Ẹ wò ó, èmi ti sọ fún wọn pé ìnùkọlọ rẹ tó ní o, bóyá kí wọn ó gbé yín. Ìyálájé èèyàn bílíọ̀nù. Ìwọ lọ sọ pé mo mọ ibi tó wà. Ṣé mo mọ ibi tó wà? Olùsírẹ́ kì í ṣe gbogbo owó tí ń pa ìwọ kọ́ ní náà fún. Má wọrí, àjọ dáràn síra wa náà. Ṣé bí wọ́n ní dáràn ni ọ́? Bàbá là dáràn lèmi gan. Èmi tí mò ń yẹ ìyàwó sójà lálẹ́ tí mò ń sá ní gbẹ́rẹ́. Màá dáràn sí Ọlọ́run. Níbẹ̀ yẹn wọ́n ń gbádùn káàkiri. Má wọrí, àtijọ́ fi lé. Ẹ wo ẹ sẹ́ mọ́ jẹ́ kọ́lọ́pàá wá sọ́dọ̀ tèmi nu ẹ sì wá wáyè kọ́ lọ bá àwọn ọlọ́pàá àwọn onímọ̀ tí wọ́n jọ dà pọ̀. Ọ̀dà. Ọjọ́ máa ń lọ ẹ falẹ̀ mọ́ kádàrá yín. Ọjọ́ máa ń lọ falẹ̀ mọ́ àwáyé ó bá pọ̀jù lápọ̀jù ó ń pọ̀ lọ́wọ́ lára ní ìṣòro tó tọ̀lẹ̀ ra wọlé tẹ̀lé. Ọyún wá ra nǹkan níjẹta. Ó rẹ̀ ń dùn mẹ́fà ẹyin mẹ́rin. Kò dẹ̀ ti sanwó. Ṣé mi ò ṣe báyìí? Inú mi ò fẹ́ yín mẹ́rin. Bẹ́ẹ̀ ni o. Láti jẹta. 1,000 ló ń jẹ mí. Ǹjẹ́ tí ìbèrè pé ló jẹ yẹn ti sáré sọ ṣé ẹrù rẹ mo. Ká mi lára ni. Torí mo ṣe fún ní gbogbo kinní yẹn torí mo pọ́n yín lé gan ni o. Aṣọ àpọ́nlé tí yín ò ní fàyà. Ọlọ́run. Èló ni mò ń tà? Èló ló wà ní ṣọ́ọ̀bù mi? Ẹ jẹ́ bá mi bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. Ó ń ká mi lára ẹ jọ̀ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹdẹ ọ̀rẹ́ mi sí ẹ mọ̀ sí lówó mọ́. Ẹ kàn fẹ́ bí báyìí 1 hour àbí 2 hours. Yín bá yín wá 1,000 tó jẹ yín. Yín wà mú wá fún iṣẹ́. Ẹ jọ̀ọ́ bá mi bá sọ̀rọ̀ tí bá rí ọlọ́pàá máa fi gbé o. Ọlọ́pàá máa kó everybody o. Lórí 1,000. Èmi ò mọ ìyẹn o. Ẹ ní sùúrù fún mi. Ẹ má bínú. Olólógún. Èló ni mò ń tà? Ẹ má bèmí. Látàárọ̀ bá mi ò tí ta kankan. Ẹ má bínú ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ fún náà ni. Ṣé bí ilẹ̀ ṣe mọ́ sí káwọn èèyàn wọn á mọ̀ tó lẹ́nu lọ́sọ̀? Ó ń ká mi lára ẹjọ́ ẹ bá torí tí yín ni o. Kí wọ́n pẹ̀ bọ́ yìí? Kí wọ́n fẹ́ fi ṣe ìtìjú fún mi inú àdúgbò yìí? Tó kàn ń jẹ gbèsè káàkiri. Sẹ́ẹ̀tì àwọn ọ̀rẹ́ mi kan báyìí tí wọ́n yọ tí wọ́n jẹ olówó ńlá. Bàbá sì ẹ̀ ń tà wọn báyìí nìsín, kọ́bọ̀ òsì lápò wọn. Owó bí tó ti ń bọ̀ ó. Owó ìyá tó ti Kí ni mí ní gbogbo pàlàpàlà tó ti? Kí ló tó ń bá mi lójú jẹ́ káàkiri? Kí ló tó ń dọ̀ tí mi tó ń yẹyẹ? Bí ti gbòòrò. Sáyé ló ń ṣe yìí. Àbáláyé ló ń ṣe ẹni.
ayé ẹ̀jẹ̀ ti wá fọ́ láàárọ̀ kùtùkùtù owó ṣe jí o sùn bọ̀ wá o tún ti ń láàgùn ojú ẹ̀ lọ́pọ́n bí ẹsẹ̀ náà yìí so mo gbọ́ bí mo ṣe jáde ni ibi tí mo ti wà lọ́nà ibi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù lọ́mọ ibo ti pè mí pé o jẹun lówó ọlọ́jẹ́ ndómi àtẹ̀yìn. mo rà ndómi àtẹ̀yìn 1000. ha inú ẹ̀ sì dùn sí surprise iye tó jẹ́ ayé ẹ̀ ti wá bọ̀ jẹ́ àwọn ọmọ inú ẹ̀ wọ́n ti ń ra recharge card láti báńkì ìwọ lọ gba voucher lọ́wọ́ ọmọ eke ọmọ tó ti ju 18 years lọ ọgbà voucher 400 ọ̀ya ó bọ́ sálẹ̀ lọ́dọ̀ Mọ̀dínà ọmọ táwọn owó gbé lórí pàmò ọlọ́mọ ń borí ọwọ́ adọ́gbọ́n fún ànábì mọ̀ fi bẹ̀yìn ẹ̀fún káàdì 1000 ó sì gba káàdì 1000 sí ya ìwọ ga lára tí wàá jẹ gbèsè káàkiri gbogbo àdúgbò débi pé o ò lè rìn ta mọ́ àárọ̀ kùtùkùtù òun sùn ó lọ bẹ́ẹ̀ lọ ọjọ́ méjì mẹ́ta rẹ ti wá dípọ̀ fẹ́ mọ́ lóbi ọ̀sẹ̀ 5 kí ló dé orú ẹ ti mú mi dákun wa mọ́ lórun rẹ mú mi jọ́ǹtọ̀ ọlọ́run ìyóò ń gbogbo lòjà wọn 60 naira. ayé ara pa wọn nǹkan 15 naira ni mo rà lọ́wọ́ nǹkan múrí méjì àbọ̀ ni mo rà lọ́wọ́. amokun mẹ́kọ̀ọ́ wọ́n lọ gbẹ́ extra sugar. màá lóòótọ́ àwọn ọlọ́fun mi hàn bá mi sọ̀rọ̀ owó lọ. wọn ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ owó ń gbẹ́gbẹ́ ni tóyàn bá fẹ́ pàjẹ́ bẹ́ẹ̀ yẹn máa ń bọ̀ ta ni ayé ẹ̀ ti wá yẹ ọwọ́ à ń dírágì wà só mọ jẹ́ mọ́ 60 naira ṣé báyìí rẹ ṣe fẹ́ mọ́ lọ rè wo wọn ń sọ ọmọ ẹran kékeré kan pa ibi abadé yìí ibẹ̀ ni wọ́n pè ní adéǹdélé ọ̀nà títì ọ̀rọ̀ mọ́bìnrin kọ́ ọ̀gbẹ́ni sẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ wá di ẹrù ẹ̀kọ́ mọ́ lọ ọmọ kan tí mò ń sọ àyùbá ó ṣe fídíò wálé sí mo lóru rẹ tí mú mi kọ́ wá mọ́ lọ. wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọkùnrin olóòmọ bí tá a mi wà o. ọ̀gbẹ́ni mọ́mọ́ bí tí mo wà ọ̀rọ̀ díẹ̀ tí mo pè mí lógbò ni mo sọ wọn pé mo bá yín ṣẹgbẹ́ tí ẹ fẹ́ ta ni. tó bá ń bu gá yẹn kó gbà fọ́ lọ́rùn àwọn tó ń bu gá mi wọ́n máa ṣàpá mọ́. bàbá lákùrọ̀ ni wọ́n ṣàpamọ́ ọ̀yà kò lórí bẹ́ẹ̀ ìdí kò lórí bẹ́ẹ̀. àmúdámì Yusufu ọmọ ta sábà rí i àbí kí n tiẹ̀ ta kíní fún àwọn sálẹ̀sálẹ̀ ni kí n ta fún wọn tẹ́lẹ̀ ní fáànù òde nígbà wàá fi kíní ìdógò lẹ̀ láti bí ọdún méjì kí n ti sọ́ọ̀tì ládò bábà. àrìnká ń já bàtà àti ọ̀yẹ́jì ládò sí ń tójú wọlé káàkiri ládò bábà ṣé òsì kọ́lọ̀ jẹ́ káyìn náà bíìsì torí tẹ́ bá bíìsì nìsín ní wọ́n yọnu sọ̀rọ̀ lọ́rọ̀ kẹ́ mọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ káàkiri kí lẹ tún rí gbé wa o. ṣé ẹ̀mọ̀ kan tó máa ń bá yín o. kí lẹ tún rí. ọ̀rẹ́ yín tẹ́jọ́ máa ń rìn kiri yẹn ọ̀rẹ́ mi wò ọ̀rẹ́ yín tẹ́jọ́ wá fún vacation tẹ́jọ́ máa ń rìn kiri tẹ́ bá fẹ́ lọ jẹ nǹkan kan yẹn náà òun lélẹ́yìn náà wọ́n náà ti declare one day. ẹ̀rọ kan wọ́n kò ń láyé òkè ẹ̀rọ àbò. ọ̀rẹ́ mi rè how come anybody that found him. wọ́n sanwó fẹ́ni tó bá bá ń rọ́ rẹ̀. wàláì wọ́n tún gbowó lówó rẹ̀ yín. kí ló dé ṣẹlẹ̀ wọ́n tẹ̀lé rẹ̀ fún òun tẹ̀sẹ̀ gẹ́sì píkítọ̀ rẹ̀ mi ṣé táìmù ìgbà tó kú òkú rí irú lùkù lélẹ̀ báyìí fún òun ti gẹ́sì píkítọ̀ rẹ̀ wọ́n dà pé tó bá kí ẹ̀ nígbà níta tí wọ́n ń kiri kí ni wọ́n á sì àdáràn báyìí. tọ́ba dẹ̀ ti mẹ́rin méjì pàgọ́ báyìí ògùn fi lọ nìyẹn. ògùn fi ó lọ fún wọn yóò lọ fáwọn mọ̀lẹ́bí tó ní ẹ̀ fún un. èmi ọgbàdo yìí gbọ́ kókó wèrè kò bá wọn kí n sọ fún ọ̀dà ìbá àánú yóò ṣe mí. ọgbẹ́ni ojú ti ẹ̀kọ́ tàbí. ẹ lọ́lẹ̀. bàbá rẹ lọ́lẹ̀ yóò lò sí. o nílà ká ẹ̀ ní gbogbo bí lọ gba sọ́ọ̀bù fún ọbọ̀ fọ́nísì ẹ̀ olùsí olóbùkù ẹ̀ ajé òtún wá ọwọ́ àti pàlàpàlà káàkiri sẹ́ẹ̀tì àwọn ará abí tó bí rọkọ̀ fún ọkọ̀ wà ní lásìdẹ̀ntì gbogbo gbà wọn lọ ń pòsì sórí Instagram pààyè ní ìṣòwò nígbà gbómi tó ra mọ́tò fún yẹn ti bírèkì àti ẹ̀kẹ́ ẹ̀ parẹ́ olùsí wókù sẹ́ẹ̀tì àwọn ayọ́májì olùsí ó yí talẹ̀. ògbólì àyùbá àtẹ̀kọ́ tó ti wọlé mi fáńfáń mi kẹ̀mẹ́ bí ẹ lè pé kí ló ṣe ẹ tó fi rojú kókó ó kọ̀ ó sọ̀rọ̀. àwa yìí ǹjẹ́ n bá bí ọ inú mi ò dùn tó bá lè jẹ́wọ́ mi bọ́ mọ̀ pé ó kò ní farapamọ́ fẹ́ni tí ó sìn orí òsì ní balẹ̀ kọ́ mọ́ rí yìí kí ni tó gbé ọ kúrò nílé rẹ tó fi wá sọ́dọ̀ mi. ìkọ́kọ̀ ò lé mi ṣe mú wá fún vacation ni. ọ̀dà tọ́ọ̀bà rẹ́dí àti sòótọ́ tọ́ọ̀ fẹ́ jẹ́wọ́ yín nà ń bẹ̀ fún ọ kò ní mọ̀ pàṣírí rẹ̀ ti tú. wọ́n ti declare wanted. àwọn wo òdi àkàrà ni. àwọn ọlọ́pàá ti declare wanted wọ́n náà wá ọ̀daràn ni ọ́. kí ni tó o ṣe? orí ibú tó bá wá ṣe tọ́lọ́pàá fi wá ń wọ ọ́ káàkiri ó ní kó sọ. torí mi ò lè hábọ̀ criminal lé o olùsí ọlọ́run lọ́mọ bí wọ́n ti rí fọ́tò wèrè ẹ̀ tán fi declare wanted
àwọn throwback picture eyín ẹ̀ rí báyìí kí ni tó ṣe fún ìjọba tó fi declare wanted. má bínú sórí lóòótọ́ ni mo ṣẹlẹ̀ dá ẹ̀ torí ìṣẹ̀lẹ̀ lè mẹ́ṣẹ̀lẹ̀ sí mi ló yẹ kí n fá mi kì í ti gbé ẹ débẹ̀ àmọ́ tí n bá gbé ẹ débẹ̀ ó ṣeé ṣe kí wọ́n fún rẹ̀ kó má gbà mí fi lílà àwọn ẹni ọkọ̀ ṣọ̀kan ni wọ́n ra mọ́tò sí nǹkan àmì lọ́nà kí n fá mi kí n máa rí owó lebẹ̀ kí n máa fi shopping kí lè máa ṣe deliver láti bí oṣù bíi 6 tí mo fá mi tán ti gbé mọ́tò yẹn fún mi tí mo fi ṣiṣẹ́ mo wá gbé mọ́tò yẹn jáde lọ́jọ́ kan mo la fi gbádùn bọ̀tí ìgbà tí mo bá ṣe tán nínú hòtẹ́ẹ̀lì yẹn máa jáde mi ò wá gbádùn mọ́ torí mọ́tò tí mo park mi ò rí máa rò pé ẹ̀tí awo òun lè rí ọ̀gbẹ̀rì òun ló yẹ kí mi fá mi kí n mú kan fi kéjìlá ó jẹ́ kí n máa bọ̀ wá sọ́dọ̀ ẹ̀ ó tójú sí mi o. àwáyé wọ́n gbọ́. o tún wá wáyé mọ́. má fẹ́ pé bá mi lo. èyí sì ní fẹ́ pé bọ́ọ̀lù. wọ́n fi mọ́tò ránṣẹ́ kọ́ ọ máa fi ṣiṣẹ́ kọ́ ọ máa fi rówó jẹun láyé ọ̀gbẹ́lẹ̀ tẹ́nìkan kan ọ̀rẹ́ nìkan kan lọ́wọ́ mọ́ láyé epo sí 17 ọwọ́ ara láàánú kan tó gbọ́kọ̀ fọ́ kọ́ ọmọ dìlíbà kí wọ́n náà mọ̀ rọ́wọ́ mú ẹnu kọ́ ọmọ bá ṣẹ́rú ẹgbẹ́ kọ́ ọmọ dèrò ẹ̀yìn kọ́ ọmọ bá ṣẹ́rú ayé wọ́n wá lọ tutù lẹ́yìn ìgbà tó tutù ọkọ̀ wá dísàpí àmọ́ ọmọ bó ṣe rìn bóyá ló sọ sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀pù wọn gbọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ ìgbà tí wọ́n gbọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ ń tutù káàkiri ní ìsinsẹ́ wàhálà àwọn ò ti pọ̀ fún ọ báyìí gbogbo ọ̀rọ̀ tó dálẹ̀ nísìn èmi ọ̀ advice rẹ kó fura rẹ lọ́lọ́pàá lọ àbódìgbà tó máa wá délé tí wọn bọ́ lé tán fi handcuff kọ́ fún ọ tó wá kọ́ nóòtì pé wherever you get to move handcuff sí ààrẹ lọ́kọ́ máa bọ̀ station wọ́n mú ọdẹ prison ó sì gbà sọ. lájí. láyé ọmọ ọlọ́pàá lágídí jẹ́rẹ́ tó ń fúnra. àyùbá ìkànnì ẹ̀ ó dájú o. ìwọ náà láwùn. ó ń wà ká. ẹ̀yẹ bó ṣe transfer ló fi kó káàsì sílẹ̀ tó fowó jẹ sí. ó kú àtẹ́lẹ́dà rẹ̀ àwọn tó gbowó ní ti ń gbé gègé lè ní ìsìn ó sì fẹ́ ọ̀dà sàrámà 3 àkáǹtì wo ni ọlọ ọlọ́run dà fún ọ. òye ní ibi tọrọ gbédè ẹ̀mí fámi torí kọ́ máa bá rí mi tán ló jẹ́ kí n sápamọ́. ó sápamọ́ jọ́lọ́pọ̀ olùkétì ẹ̀ ẹ̀wọ̀n ló fi gbára wò. sórí mo ìṣẹ̀mọ́ babaláwo kan wọ́n ní kí n fáwọn ní ọ̀sẹ̀ 12 pé àwọn bá mi ṣe oògùn àṣegbé pé wọ́n ní bèrè lọ́wọ́ mi mọ́ láéláé. ó tún ṣàṣegbé mọ́ ayé ẹ̀ ṣe bàjẹ́ báyìí ó ti go deep ó ti lọ traditional lórí pé wọ́n ṣe ọ́ lóore ó sọkọ wọn lọ ẹkú kọ́ ọlọ́mọ bẹ̀bẹ̀ kọ́ ọmọ rábàbà kọ́ ọmọ yan àwọn olùgbẹ́bẹ̀ olóbùkú ó tún ti lọ ọ́dà àṣegbé kò sí àṣepamọ́ lọ́wọ́ àwọn tó ọba tí wọ́n jẹ́ kí wọ́n gbàgbé ọ̀rọ̀ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ ní ẹ̀fọ́sù kan ní pátápátá oṣù 11. kí ló bá ṣẹlẹ̀. ó lè jẹ́ lọ ní 12 months ta ló bí ọ tí ọ̀rọ̀ pa ń kéke àṣepamọ́ tó wá tí ohun tó bá ń ra ọgbà bẹ́ẹ̀ nàbí wò ní jẹ́ yàtọ̀ wọ́n fọ́ àsìkò tó ọlọ́ni àmọ́ tọ́lọ́n bá wá ráyàn gbá ẹni tọ́lọ́n pẹ́ndì ọ̀rọ̀ rẹ̀ because bó ṣe wà yìí ọlọ́run ti pẹ́ndì ọ̀rọ̀ rẹ̀ o ọlọ́run á mú ọ̀ràn àràwọ̀ lọ fẹ́ dá ìwọ ti sáré lọ ní aláwo kakọ́ ọmọ bẹ̀bẹ̀ kan yọnu sí ọ sá lọ ní aláwo àṣegbé òsì sí. wọ́n fẹ́ sún gbẹ́jọ́ rẹ ni dídí tọ́lọ́wọ́ bá tó wá ń dún ẹ̀ gangan fún ọlọ́run tọ́lọ́n bá sì à ń dún èèyàn kò yẹ sí sorry I'm so sorry mọ́ because ọlọ́run máa ń fààyè ilẹ̀ fún ẹ̀ pa bóyá yóò ṣe correction tọ́lọ́n bá rẹ́dí àti ráńpẹ́ wọ́n tí yóò bá rí o clear kó tó sọ ẹni tí ó ti di agodi gate ìbàdàn. hesma owó tí mo fẹ́ rí gangan òun ló gbé mi débi o èmi gangan ẹ̀ sí ọ̀rẹ́ ọlọ́pàá o gbogbo náà máa ń kọ́ sí police is your friend ọ̀rẹ́ aráàlú I don't deal with police àsọ̀rọ̀ àná dìbò àwọn èkó ojúmọ́ tó mọ́ ni wọ́n àwọn náà sọ pé ẹ̀yìn olórí ọlọ́pàá sọ pé kẹ́ mọ́tò fóònù mọ́ tọ́lọ́kà bá mọ ọlọ́lá gẹ́gẹ́ wàá wọ station what's in your phone can you unlock it ìdí tẹ̀mí ṣe fẹ́ràn ẹ lè sọ pé ó gún báyìí ẹ tán sọ pé kò gún mọ́ àmọ́ àṣìmọ̀ àwọn ọlọ́pàá kan tó gbé wọn correct èmi ò wá mọ̀ bóyá yín correct. ẹ jẹ́ kí ọ̀rọ̀ àwa ọlọ́pàá jẹ́ kó yé yín àwọn ọlọ́pàá bá ṣe rí yìí ọ̀rẹ́ aráàlú ni wá a kì í ṣọ̀tá aráàlú rárá ẹ má fi ojú pé àwọn ọlọ́pàá ò ń ṣe àmọ́ nǹkan tá à ń ṣe a dẹ̀ ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bó ti tó àti bó ṣe yẹ. ẹ correct kọ̀ọ̀kan mi owó tí mo fẹ́ mẹ́kì gangan ni ẹni tẹ́ declare wanted àwáyé kọ̀ wá wáyé máa o ó ti wà wà gúnlẹ̀ sọ́dọ̀ mi báyìí. Really? Yes, he used to be my friend. Ọ̀dọ̀ mi ló wà, ọ̀dọ̀ mi ló ti ń jẹun, ọ̀dọ̀ mi ló ti ń sùn. Even bùkátà ni ẹrù ẹ̀. Èmi ni mò ń gbọ́ bùkátà ẹ̀. He is my friend. He used to be my friend before, but he's not my friend anymore. Àbọ̀ mo dọ́gbọ́n hábọ̀ rẹ̀ sọ́dọ̀ mi báyìí. Torí kí n lè bá gba owó kí n lè cash up. Are you telling me pé àwáyé tí a declare wanted yẹn ó mọ ibi tó ń gbé? Ooo, Indro tó yẹ kẹsì olóyún sókí, ẹ jẹ́ máa bó lọ fún aláìsí pé ẹ wà lórí TikTok. Ṣé owó tó wanted yẹn wá bá ń fi owó díẹ̀ sí? Owó tẹ fẹ́ san fẹ́ni tó bá rí. Sọ ti yẹn, owó oúnjẹ tó ti jẹ lọ́dọ̀ mi. Torí ẹni tí yẹn bá fẹ́ tà yẹn máa ń bọ yó ni. Mo ti bọ yó.
nice one. Jẹ́ ká lọ báyìí ká lọ mú náà. Ẹ mọ̀ lọ báyìí tẹ́ bá lọ báyìí ó dà pé mo wá ta yín lọ́lọ́gbọ́ ẹ lè wá láàárọ̀ náà èmi ò sámọ ẹ sáà mi sọ pé ẹ lókèétì ẹ̀kẹ́ wa mú ní tèmi mọ́ ni ìgbà tó bá tẹ̀ wù yín kankan wá. àárọ̀ lọ́la tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bóyá bíi 6:30 ńkọ́. ẹ mú wúro ẹ mú kọ̀nà ládùúgbò wa ọmọ wúro jù yín lọ ó tún lè sáré bí ewúro tẹ bá wá ń tààmù tí dé láì tó tí ó lè yà ọmọ yín lọ́wọ́ bóòlù ẹ ti fẹ́ rówó fún mi owó ń lọ bẹ́ẹ̀ mi o ẹ dákun ẹ jẹ́ kí n gba nọ́mbà yín ẹ pè mí o ẹ gidi ẹ owó tèmi fẹ́ gbà gangan lọ́ máa ta ṣé tẹ̀ ní àbí ń bá yín tẹ̀ 08054 ẹ̀mí ṣe fún mi ẹ̀yẹ mọ́. ọ̀sẹ̀ mi bàbá mọ̀ pé mo kọ̀ mí àdọ́tì ṣẹ́ńgbọ́n ẹ̀yìn àlọ́kàn mẹ́bọ̀ sọ pé lẹ́sẹ̀ lẹ́sẹ̀ yẹ ògbóni. yẹ ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ò sí yẹ. AK, go inside now. Esma, àtàjọ́ ẹjẹ má bínú. Nígbà tí mo wá lọ́jọ́ kejì àná tó sọ pé àṣàrà náà ní bá mi ní kojú mọ́tò wọn. Ẹ̀mí níbi orí lẹ́gbẹ̀lẹ̀. Àwa sọ̀rọ̀ ọ̀daràn. Ẹni tó bá ti bá yín pọ́ǹtì ọ̀daràn. Bí Judas ṣe pọ́ǹtì ara mi. Ipò ẹ̀ fún lówó. I pointed the ọ̀daràn. Now ẹ ti mú ọ̀daràn. Ọ̀rọ̀ ọ̀daràn já ti kúrò ní orí brain mi. Now where is the money? Ẹ fún mi lówó. Are you trying to chop my money? Oh, you want to chop my money? Kò lè wá kí o. Ẹ bá mọ owó mi. Where is my money? You are romancing my life. Shut up. Don't tell me to stop. Shut up! Give my money. Do you know who I am? Who are you? Do you know me? I am Baba Rukufarugo Tewu in Iloke. I'm a training boy at my Iloke. Do you know where I'm from? Ká ní wọn sọ pé wọ́n máa fún ẹni tó bá rí àwàyè wọ́n máa fún ní owó ò ní provide ẹ̀ jáde àbí torí pé wọ́n sọ pé wọ́n máa fún yín lówó ló ṣe provide ẹ̀ jáde ló sọ pé ó ń gbé lọ́dọ̀ ẹ̀. even wọ́n gan fún ara ọ̀daràn ni. Hey, get him arrested. You get who arrested? Don't try me. You better don't try me. Agbawo ni mi o don fi enjoy. You know. Ti ba say ti yin. Me? Yes, you. Oh yeah, get him arrested. Oya kala, huh? Get him arrested. Emi sọ pé, oya emi sọ pé mú fún mi. Àyùbá. Àwọn àgbà lọ wọn mi bọ̀ wọ́n ní kẹ́ni ó lè ṣe mí àfà èyí ni ó máa ń múre sùn nílà mo dúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀ o kó o gbà mí sílẹ̀ o àmọ́ lórí oge tá tí mo fáńfá mẹ́kà mẹ́wàá ìyẹn junction ẹ̀ wọ́n á rí nílùú pé mo nílò láti yá àbá mi lò ìdí àti túmọ̀ lè wípé tí mo fáńfá mi bá kọ̀ tí mo estated láti má lọ rí sáwọn tẹ̀sán tí retí lọ́jọ́ kíjọ́ tó bá jẹ́ pé àwọn fáwọn mi lọ́ mú mi sọ́wọ́ ó ṣeé ṣe kí ìdájọ́ tó bá máa fún mi kó ju tèmi fáńfáń máa ń yí sí wọn lọ mo ti wá ro àárò àtọ̀dọ̀ fínú mi mo rí nílùú pé ìgbésẹ̀ tó bá mi sọ lè máa gbé mo ti ṣetán láti lọ fara mi kalẹ̀ fáwọn tẹ̀sán kí gbogbo nǹkan tó wọn lẹ̀ kó lè tán. ṣe Ọlọ́run ní ká tún wá a lè ṣe mọ̀ tó bá mú mi sàn yé má gbàgbé mi sí. jọ̀ọ́ má pè mí. mo fọ Ọlọ́run bá bẹ̀rẹ̀ tó bá fẹ́ san náà ní ayé tó fẹ́ parẹ́ má pè mí. ìwọ̀nba àwọn tó jẹ lówó oríṣiríṣi sínú àdúgbò mo fira mi lẹ̀ fún wọn kó máa pè mí èyí tí n bá ti rówó rẹ̀ yín san. bọ́ọ̀ lọ fèsì ìwọ̀n ilé ẹjọ́ o tún fẹ́ pè mí nọ́mbà mi ò ní lọ lágbára Ọlọ́run ọmọ àdúrà tí mò ń gbà fún ọ ni bó ṣe ń lọ ẹ̀kọ́ ọmọ òwò mọ́tò kó fẹsẹ̀ rìn bí ẹlóòbùkú kọ́ wá máa làágùn ìyọ̀bọ̀ bí gbàtọ̀ ọmọdé bá wà kẹ̀kẹ́ jẹ́ alágbá kan. wọ́n tún dé sẹ́sàn tó pè mí àlọ́ lámilámi láàrí. mo jẹ́ tètè ẹ̀jẹ̀ lábọ̀ ọ̀hún làwọn alábí járe bọ̀ bó ṣe ní ńlá torí pọ̀ wá sọ ní lọ́dọ̀ mi ọlọ́ba ní ọlá station kan. ọ̀rọ̀ wa ti bẹ̀yìn ọ́ ṣòmáyé wọ́n ń wá ẹ níta o wọ́n ń wá ẹ níbi gbogbo. ó jẹ́ tètè Yeah, Tokubo on the line.
Yeah. Oh, Mr. Awaye Tiwa reported at the police station, right? Oh, okay. Give me like, yeah, definitely. I will be with you. Sorry, where's your police station? Okay. In fact, okay. Give me like 20 minutes. Yeah, I will join you, definitely. All right. How are you? Sir. I trusted you. Trusted him on this year. Who they mess up? Mo gbé mọ́tò fún ẹ just for you to be remitting the little money fún sister mi. Ó dẹ̀ gbé mọ́tò mi sá lọ just like that. Bọ̀dá tó gbogbo ẹ̀yẹ má bínú. Ṣé gbogbo kùlì mi ṣẹlẹ̀? Èmi fáàmì tí mo fi sá lọ lá, èmi fáàmì kọ́ ló fà. How? Àbúrò yín ló fà, àbúrò yín lọ dáadáa. Ẹ mọ̀. Àwọn ààyè. Ẹ rèé mi. Ṣé wàá pa? Ẹ kú àtàárọ̀. Ṣé bẹ́ẹ̀ mi fáńfáń mú eré kọlù yín? Mo ṣe ń bọ̀, mò ń dìtẹ̀ pé epo ti fẹ́ tọ́lu mọ́tò yẹn. Wọ́n kó ya petrol station ká lára epo sínú táǹkì mi. Ṣé o sì ti? Sí wàhálà, ṣé rí epo yẹn gbogbo ṣe gbogbo nu mọ́tò? Àwọn ààyè. Mo ń gbọ́. Kọ́kọ́ ni mo pè yín wá fún. Ṣé rí lórí ọ̀rọ̀ mọ́tò ẹ̀gbọ́n mi? Interest wo ni ẹ̀gbọ́n mi fi sórí mọ́tò yìí? Interest? Níwájú tilẹ̀ tọ́lọ̀ ṣé ń bọ̀ torí àwọn àgbà kẹ́mẹ́bọ̀ wọ́n ní ìdí ẹ̀rí ayé òun ìdí ẹ̀rí àlìkí àmọ̀ tí ń retí. Ògbóni mi fúnra wọn fi interest ọkọ̀ ṣùgbọ́n kan sórí mọ́tò. Mélòó lọ́wọ́ àgbẹ̀? Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi, wọ́n jẹ́ kí n mọ̀ wípé 3 million tí mọ́tò yìí bá dé láti bọ́dà lọ gbé fún mi pé àwọn òfin interest tó rí ìfẹ́ tán ní sí mi là. 3 million àgbẹ̀. So mo wá fẹ́ sọ fún pé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, èmi fẹ́ fi interest mi mo fẹ́ fi sórí mọ́tò yìí. Yéyé mi. Lóòótọ́ ẹ lè máa hàn pé bóyá máa ní owó wà lọ́wọ́ àwọn onímọ́tò là. Ṣé iṣẹ́ mọ́tò tẹ̀ ń wò? Iṣẹ́ mọ́tò ti fọ́. Nígbà tí àwọn èèyàn tó wà ní park nígbà míì tí wọ́n ju mẹ́wàá lọ. Báyìí ń sìn gbogbo èèyàn ti rajú sí iṣẹ́ mọ́tò. Ṣẹ́gbọ́n iṣẹ́ mọ́tò ni everybody kẹ̀mẹ́ fi shopping. Ká tó repo sínú mọ́tò, ká tó já tíkẹ̀tì ní park. Ṣẹ́gbọ́n tá bá tún lọ tí táwọn tẹ̀sán bá tún rí wa lójú ọ̀nà. Àwọn fúnra a tún fẹ́ tún ọmọlúwàbí wa ṣe. Ṣẹ́gbọ́n a máa dé ẹ̀rọ àmà ti rí epo la máa ti sáfìsì mọ́tò la fúnra la máa rí ìkúrú ibẹ̀ la máa fi shopping. Kò sówó lórí mọ́tò mọ́. Ṣé òun náà lẹ ṣe wá ń bọ̀ dára yín tó yìí? Ẹ má jẹ́ kí inú yín bàjẹ́. Ihun tí mo kàn fẹ́ sọ ni pé interest tèmi fẹ́ fi sí ni pé mo fẹ́ yọ 1M kúrò lórí 3 million tẹ́sán fún wọn pé mọ́tò yẹn lẹ fún. Irọ́. Ṣé gbẹ́nu 3 million tí ẹ̀gbọ́n yín gbé mọ́tò yẹn fún mi? 2 million ni máa fi san. Bẹ́ẹ̀. Ẹ fẹ́ bò mí ní 1 million. Ẹ máa kò lè tó yẹn nà. Ẹ ṣe èmi ọba ṣe ni lóore ọpẹ́ là ń dà. Ṣé rí àwa ni? Ẹ̀gbọ́n mi tẹ̀ ń wò yẹn tí wọ́n bá ń wá kágùn àwọn gangan ló jẹ́ bẹ́ẹ̀. Wọn ò wúlò rárá fún ẹbí débi pé èmi tí mo jẹ́ àbúrò wọn débi pé máa wúlò fún wọn. Ẹ wo ṣọ́ọ̀bù gbàtẹ́dẹ́. Ṣé ẹ kí ṣọ́ọ̀bù ẹni tẹ́ pé ẹ̀gbọ́n wà l'Amẹ́ríkà tó ti lò 10 years? Ṣé ẹ kí ṣọ́ọ̀bù mi rí báyìí? Ẹ ṣé pé kí ẹ dé báyìí kí kẹ́ kí ṣọ́ọ̀bù mi ó fún iwájú àti ìta ni. Àwọn wọn ò wúlò. Ẹ wo bí wọ́n ṣe jẹ́ pé 10 years lọ́lọ́ nílò òyìnbó tó. Tẹ́gbọ́n mi bá máa dé báyìí wọn ò dé sílé ẹbí kankan. Hòtẹ́ẹ̀ báyìí ni wọ́n máa ń dé sí. Láti máa lọ wù wọn bẹ́ẹ̀. Mi ò wá ìkọ́tẹ̀ lè bèèrè lọ́wọ́ wọn báyìí. Wọ́n náà máa ṣe ni wọn ò ní ṣẹ́ ní tèmi fún yín. Ṣé mo lè bí yín ìbéèrè? Ǹjẹ́ èyí ti pè fún ti ẹ ti jẹ́ kó ní wọn pé kí ló yẹ táwọn ń lo òyìnbó tí wọ́n ṣe fẹ́ bí? Ní mo fẹ́ máa pè wọ́n fún yẹn fún. Ṣé rí òdìgbà tí èèyàn bá pè yàn kan ṣàkíyèsí? Àwọn ẹ̀dá kan mọ̀ wọ́n á rí ẹ̀tọ́ báyìí wọn ò mọ̀ ẹ̀tọ́ ni so kí èèyàn kúkú mú wà kó dà sí wọn lára. Ẹni sùúrù. Ṣé àwọn kan nífẹ̀ẹ́ mi? Ṣé mi fáńfáń ṣé mo lè bọ́n dòkó kí n bá wọn wí? Ẹ wí kò sẹ́ni tó kọjá àbá èmi mẹ́rò mi ò tààrọ̀ jìnnà sẹ́nu mi o kí n bá wọn sọ pé kí ló yẹ tẹ̀ lọ́wọ́ tẹ̀ ṣe fẹ́ bí. Ṣé ohun tẹ́ pàwọ́ bá wọn sọ tá bá wọn sọ títí wọn lè change? Ṣé ẹ̀yin lè wá fẹ́ kún wọn tẹ́ wá fẹ́ bá wọn sọ? Ẹ wo wọn ò lè gbọ́. Ṣọ́ mi ti èyí sí kò sí ìbọn tẹ́lẹ̀ bá wọn sọ wọn lè gbọ́. Ihun tèmi kò fẹ́ kí n sọ fún yín sì ti lè fẹ́ kó jọ wà láàrin màtí ni wípé ṣé mo pẹ́ every week ni wọ́n sọ kẹ́ máa dìde bá fún. Mo wá fẹ́ jẹ́ pé tó bá ti wá pè ẹ̀yin tí wọ́n ti béèrè pé ṣé ẹ̀ rí mi láti máa kó fún yín o. Kí wọ́n sọ fún wọn pé ó ní àjọkọ̀ tẹ́ ẹ̀ máa fi owó yẹn dání every week yẹn o. Nígbà wọ́n fẹ́ kó owó yẹn pé bí àbí 1M tàbí 500,000 pé kẹ́lẹ̀ kó yẹn fún wọn kìí. Ṣó ti yẹn sìn ẹ̀yẹ kí wọn síbẹ̀ tó bá ti wá pè mí náà wọ́n máa sọ fún wọn pé ẹ pè mí pé mi ò rí yín o. Ibi tí mo fẹ́ ká fi ọ̀rọ̀ yẹn ká fi sí nìyẹn. Ó sì yọnu
bí o bá ṣe lórí ọpẹ́ là ń dá lágbá Ọlọ́run bá pè ní bójú oúnjẹ. ẹ ṣú ọ̀pẹ pọ́lísì bẹ́ẹ̀ ni disappointing ẹ ní bójú mi jẹ́. lọ́rọ̀ bọ̀ nínú 3 million bẹ́ẹ̀ fún 2 million. Àwọn ayé lójú bá yẹ jù ẹ ṣe o Ọlọ́run máa fi tẹ̀ ṣọ́ yìí. ọgbọ́n àgbọ̀njù nígbà mìíràn á dàbí òmùgọ̀ o ẹni tá a ṣe lóore ẹgbẹ̀fà tí òdùn pẹ́ ó fi dínà. Àbúrò mi is the only person tí mo trust in family mi. Àbúrò mi ni the only person tí mo lè gbé ẹ̀mí mi ní lọ́wọ́ ọmọ. So òun ló connive pẹ̀lú ẹ láti ṣe gbogbo kìíní. Àwọn fún mi pẹ̀yìn fáyín nice is a family. Àwọn plan ẹ̀ pẹ̀lú mi pé kí máa jẹ yín lówó kí máa sanwó. Ọjọ́ tèmi fá mi tí mo lọ ṣe ṣì náà kan ṣùgbọ́n ìgbà tí máa jáde ni mo wá mọ́tò yẹn sí. Mi ò dẹ mẹ́nu tí máa fi sọ̀rọ̀ fún yín ní ẹgbẹ́ mi fá mi kí n sá lọ. Gbogbo ibi tí mo wá ń sáde wọn tẹ́wọ́ gbà mí. Wọ́n ní pé kí n fá mi wọ́n ti declare me wanted àbí kí n fá mi kí n lọ report ara mi. See, let me tell you something you don't know. I returned from the United States of America. Definitely, we have a lot of technology. Kí n tó gbé mọ́tò fún yẹn, mo ti install GPS tracker sára mọ́tò. Èmi náà ni mo gbé mọ́tò fún yẹn. Èmi náà ni mo track mọ́tò pẹ̀lú GPS tracker. Èmi ni mo gbé mọ́tò mi kúrò ńbẹ̀. You see yourself. Ẹ̀yin lẹ track mọ́tò. O furniture. So you think I will just give you that kind of car without installing GPS tracker? You think I'm that daft? That's not possible. Ìkànnì yín o. Ẹ̀yin lẹ track mọ́tò lẹ́ẹ̀dẹ̀ ìfọ́ọ̀mù mi lẹ́ẹ̀kì mi fọ́ọ̀mù mi kí n máa sá káàkiri. Lẹ́ẹ̀kì mi fọ́ọ̀mù. Ẹ bá mi sọ fáwọn tẹ̀sán pé kọ́ fi mílẹ̀ kí n máa lọ nílé àtàláfíà. That is where you are having it very very wrong. Until tí o bá remit gbogbo owó tó jẹ mí for like months tó fi gbé mọ́tò lọ. Ìgbà yẹn ló máa fi ẹlẹ̀. Tí o bá remit owó yẹn, I promise you will rot in jail. Ẹjọ́ kò fún ọlọ́mọ ẹ bá mi bẹ̀ wọ́n bó mo ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ayé mi o. Ẹgbẹ́ jẹ́ kẹ́niyàn ọjọ́ máa ń lọ ẹ falẹ̀ mọ́ kádàrá yín ọjọ́ máa ń lọ falẹ̀ mọ́ àwáyé ó bá pọ̀jù lápọ̀jù ó ń pọ̀ lọ́pọ̀ lára ní sóhun tó tọ̀lẹ̀ ra wọlé kẹ̀tẹ̀tẹ̀ àbíra yín àwáyé ó. ọgbọ́n àgbọ̀njù nígbà mìíràn á dàbí òmùgọ̀ o ẹni tá a ṣe lóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ó fi dínà ẹgbẹ̀je ní lówe mò ń sọ̀rọ̀ mi ò ọlọ́gbọ́n ní ògbọ́n o ikùn ní fagbárí ṣẹlẹ̀ kẹlẹ̀bẹ̀ ní fọ́nà fún ṣòdo ìsókùn ní bàdí jẹ́ epo kíun ní bojú omi jẹ́ ìwẹ̀dá ló sáyé dogun ṣẹ̀ráyé wọn ìwẹ̀dá ló sáyé dogun ó má jọ bí eré kìí ṣàwá.